ká má gbàgbé question tí ẹ kọ́kọ́ béèrè wípé kí ni àwọn oore àti àǹfààní tí ń bẹ bí kéèyàn ṣiṣẹ́ umura. A lè kà á tán ṣùgbọ́n a kàn ṣe isharat, a tọ́ka sí àwọn kọ̀ọ̀kan nínú àwọn oore tí ń bẹ níbi umura. Àkọ́kọ́ náà tí mùsùlùmí tó bá fi ní mo fẹ́ wá ṣe umura o gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹ kọ́kọ́ gbà wípé ìmánì tó lágbára òun ni ó mú wá ṣe umura yẹn. Torí pé in tí mùsùlùmí ó rò ni pé wọ́n là Nabi sallallahu alayhi wa sallam tó wáyé níbo là Nabi, níbo ló gbé gan? Nabi gbé Madina, kó tó gbé Madina níbo ló gbé? Ó gbé Maka. Lẹ́yìn ìgbà tí wọ́n lé jáde, so ó ṣe hijira wá sí Madina. So muhajaru Nabi sallam wa ashabihi, àyè tá Nabi ṣe hijira wá níbo ni? Al-Madina. Yóò kàn dé sí Madina pé sábì tá Nabi gbé náà ni, sílùú Ànábì ni. So ẹni tó bá jẹ́ mùsùlùmí yóò ní àwọn feelings kan ipe okay, gbogbo àyà tí ń bẹ nínú Al-Qur'ani ma kana li ahli al-madinati wa man hawlaha, kò rọrùn fáwọn, kò possible fáwọn tó jára Madina àtàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn kí wọ́n wá ṣe kíni kan ní àkọlé kan ara wọn jà Nabi sí Madina tí wọ́n sọ nínú Al-Qur'ani náà ni. So yàní kan yóò bí oríṣiríṣi ruhu imani, so spirit of belief sí Madina ni. Èyí ò ní kakọ́ tó bá jẹ́ni tó gbọ́ Ìsìlámù yé dáadáa yóò máa wò pé ṣé mahbatul wahyi ni, ibi tí wáyé tí máa ń sọ̀kalẹ̀ rí. Subhanallah. Ibi tí wáyé tí ń sọ, ibi tí Al-Qur'ani tí ń sọ̀kalẹ̀, ayé yìí náà ni Al-Qur'ani tí ń sọ̀kalẹ̀ sójíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Inú èyí ò ní kakọ́ hadhihi al-buq'a hiya mutanazzalu Jibril. Ṣebí tí Jibril máa ń sọ̀kalẹ̀ sí ni. Ìjọ mi wọ́n kan bí hadisi ipe Ànábì sallallahu baynama nahnu julusun inda, baynama nahnu inda Rasulillah, julusun yẹn riwaya yẹn ò sí dáadáa tó ká ní baynama nahnu inda Rasulillah sallallahu alayhi wa sallam dhata yawm, gbàtí Umaru la wà lọ́dọ̀ Ànábì sallallahu alayhi wa sallam àjòkó, ittala alayna rajulun, ọkùnrin kan bá yọ sí wa, shadidu bayadi thiyab, shadidu sawadi sha'r, so la ya'rifuhu minna ahad, so وليس له أثر السفر حتى أسند ركبتيه إلى يوم واربون تتبوري إنه رأى النبي بي سي مدينة إنا أني أقولك متنزل جبريل سيبدي جبريل تين سوكالي ناني إنجو تباورين يوا إنجو تباورين جبريل ريغان غوا níjọ́ tí síbi tí máa ń wá títí ń sọ Al-Qur'ani kalẹ̀ ni. Subhanallah. So al-insan ẹni tí bá jẹ́ mùsùlùmí òdodo, Allahu akbar, so that spirit ìjẹ́ mùsùlùmí yẹn, spirit yẹn, feelings yẹn yóò lágbára pé yes, èyí ò nìkan kọ́, níbo ló ti láǹfààní ẹ̀, ó láǹfààní láti visit ìlú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. Ẹlẹ́kẹta ni wípé tí kẹ́yìn bá ń kàtà Ànábì àbí ń wo ìgbésí ayé Ànábì, àbí ń tọ́lọ́wọ́n bá sọ ń pa Ànábì, àbí ń tọ́lọ́wọ́n bá sọ ń pa àwọn sàábì Ànábì, àbí báwọn sàábì Ànábì ṣe lògbà níwọ̀n bá bẹ́ẹ̀ bá ṣe bóyá ṣe wù kéèyàn ọmọ yóò máa wò pé sí ìlú yìí náà ni gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀. Ibi tí Ànábì pè ní ma'razu al-iman, ibi tí imani ó padà sẹ́rí sí. Ànábì ní innal imana la ya'rizu ila al-madina kama ta'rizu al-hayyatu ila juhriha. Imani tó bá dìgbẹ̀yìn ayé yóò padà máa wọ́ wá Madina gẹ́gẹ́ bí ejò ṣe máa ń wọ́ lọ síbi ìsà rẹ̀ nínú àdísì tó wà ní Sahihayn. So tó túmọ̀ sí wípé yóò wá wò pé sí Madina tá Ànábì máa ń ròyìn náà ni. Ànábì sọ pé alayhi salatu wa salam, Madina tí a ń wò yìí o, samaha Allahu Taba, Ọlọ́run ọba gan ló sọ lóko tí ń jẹ́ Taba nínú orúkọ Madina nù, ń jẹ́ Taba, ń jẹ́ Tayyiba, ń jẹ́ Tayyiba tó Tayyiba, èsì tó ń jẹ́ Madina, al-Madina, ẹ̀rí Ọlọ́run tọ́nú Al-Qur'ani pé ma kana li ahli al-Madina àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pé sáà ìlú yìí náà ni yóò pa tó bá débẹ̀. Not only that, tó bá rántí pé nígbà táwọn sàábé tí wọ́n multaqa al-muhajirina wal-ansar, síbi tí wọ́n sọ pé al-ansar wal-muhajirina nǹkankan as-sabiquna al-awwaluna ila al-muhajirina wal-ansar, sí gbogbo bí wọ́n ti pàdé náà ni. Kò síbi tí àwọn muhajirin àtàwọn ansar ti pàdé, ayé yìí náà ni. Síbi táwọn ansar ti gbà àwọn Ànábì lálejò ní ṣéjọ́ tá Ànábì ń jáde rè ibi kíní kan, kódà ẹni tó bá tún ní àkọlé kan tó fìràn yóò tún béèrè pé dákun níbo làwọn Banu Nadiri gbé náà, àwọn Yahudi yẹn, àwọn Banu Qurayza níbo ni àdúgbò wọn,
àwọn gan ni gbogbo tí ń jẹ́ Islam. Àbí ká sọ wípé ọ̀pọ̀lọpọ̀ tí ń jẹ́ Islam Madina yìí ló ti bẹ̀rẹ̀. Ibi náà ni wọ́n ti ṣe aqidu alwiyatil jihad. Àwọn flag pé ó yá ẹja lọ jagun sójú ọ̀nà Ọlọ́run. Ibẹ̀ la Nabi sallallahu rabbi wa salamu alayhi tí ó pe àwọn sàhábé pé tó àwọn Yahudi àwọn kèfèrí dé o bó ní ká ṣe. Èyàn wọn wá ronú pé okay sí Madina yìí náà ni. Níbo ni ilé Abubakar? Ṣé ibi tí Abubakar gbé ni? Ibi tí Nabi náà rìn sí ni? Irú ilẹ̀ yìí náà ni. Lóòótọ́ àwọn kan ti change bóyá máa bú nǹkan tí ó ṣẹlẹ̀ láyé Ànábì alayhi salatu wa salam. Ṣùgbọ́n al-buq'atu hiya al-buqa' wal-baladu huwa al-balad. Ìlú náà sì Madina náà sì ni. Ìlú yìí náà sì ni ìlú òjíṣẹ́ ńlá Muhammad. Nínú àwọn nǹkan tó wà lágbára jù. Tó sì pé tí èèyàn bá débẹ̀ èèyàn wò pé yes waste ìgbésí ayé mi. Waste ọ̀rọ̀ mi. Sì waste ìgbìyànjú mi pẹ̀lú láti wá sí ààyè yìí. Òun náà ni masalasi òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam. Masjidu Nabi ṣe mọ́ pé ní al-Masjidu an-Nabawi. Masalasi yìí òun ni a máa ń ṣàfitì rẹ̀ sí Ànábì. Kí ló fà? Torí pé Ànábì ló kọ́. Ànábì sallallahu alayhi wa sallam àtàwọn sàhábé rẹ̀ ló kọ́. So nínú àwọn tó pàtàkì tó ṣe pé tí èèyàn bá fẹ́ visit Madina pé mo fẹ́ lọ Madina èyí tó yẹ kí èèyàn nílẹ̀ mi ni wípé mo fẹ́ lọ bẹ̀ masalasi Ànábì wò alayhi salatu wa salam. Ṣẹ́rí àkíyèsí yìí so lọ́pọ̀lọpọ̀ ìgbà òun náà ni máa ń repeat ara wọn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn àṣìṣe sì ń bẹ lọ́dọ̀ àwọn ọmọ ìyá nínú àwọn mùsùlùmí lágbàáyé. Bó ti jẹ́ pé alhamdulillah àwọn tó mọ̀ ṣùgbọ́n àwọn àṣìṣe kan bẹ táwọn èèyàn bá fẹ́ dé Madina wọn ni mo fẹ́ lọ kí Ànábì Madina. Mo fẹ́ lọ kí Ànábì náà. Àbí tán bá rẹ́ nìkan tí ń lọ Madina wọn ni bá ń kí Ànábì ló bá ń kí oúnjẹ ńlá Muhammad ní Madina. Lóòótọ́ tẹ̀ tó sọ̀rọ̀ yìí ẹ wò pé ìfẹ́ náà lè sí ni ṣùgbọ́n ó ti gbé ìfẹ́ yẹn gba ọ̀nà òdì. Kìí ṣe tí ń jẹ́ fẹ́ Ànábì ni kí yẹn sọ pé kí ẹni tí máa ń lọ sí Madina ní tí ó ṣe ni wípé yóò lè láti lọ́sàn pé mo fẹ́ lọ fíṣítì masalasi Ànábì alayhi salatu wa salam. Tó bá wá ní láti sọ́kàn àkọ́kọ́ náà àdìsọ́kàn wo láti rí kí ni basis ẹ̀. So Ànábì ní inú àdìsí tó lálàáfíà àdìsí Abi Hurairah Ànábì ní la tushaddu ar-rihal illa ila thalathati al-masajid. Ànábì ní èèyàn gbọ́dọ̀ sọ pé èèyàn ń digbádé ẹrù pé tó máa bí pé níbo lọ ń lọ. Mo ń lọ sí. Sóti àyàfi àwọn àyè mẹ́ta. Àwọn àyè mẹ́ta iná ni èèyàn gbọ́dọ̀ digbádé ẹrù láti lọ síbẹ̀ láti lọ ṣe. So Ànábì kọ́ al-Masjidul Haram. Masalasi tó wá jẹ́ masalasi haram tó jẹ́ masalasi Makkah tó yẹ pé Ànábì Ibrahim àti ọmọ rẹ̀ Ismailu náà kọ́. Wa masjidi hadha àti masalasi mi àti al-Masjidu al-Aqsa àti masalasi tó wà ní Qudus. Àwọn kankan bẹ tó pa àwọn masalasi mẹ́tẹ̀ẹ̀ta yìí pọ̀ tí ò sí ìtọ́ pa àwọn mi tí àwọn gbogbo masalasi ayé mi àwọn ò nípìn níbi àwọn nǹkan yẹn. Ara rẹ̀ ni pé gbogbo masalasi mẹ́tẹ̀ẹ̀ta àwọn Ànábì Ọlọ́run ló kọ́. Allahu akbar. Ilé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ló kọ́. Tọ̀hún Nàbí jùlọ Ibrahim àti Ismail ọ̀gọ̀rọ̀ àwọn Ànábì ni wọ́n ṣe ìmára Masjidul Aqsa. So ìyẹn jẹ́ àwọn nǹkan tó pa àwọn masalasi yẹn pọ̀. Àwọn Ànábì Ọlọ́run ló kọ́ Masjidul Aqsa. Tọ̀ lẹ́yìn yẹn nínú àwọn tí yẹn ó ní orí àǹfààní ní masalasi Ànábì sallallahu alaihi wasallam tàbí nílùú Ànábì òun ni wípé ìlú àbíwọ̀ ni. So Ànábì sallallahu alaihi wasallam ní al-Madinatu haramun ma bayna thawrin wa 'ir. Ànábì ó ní àwọn bí ká ní ma bayna 'irin ila thawr. So Ànábì ní man ahdatha fiha hadathan aw awa muhdithan فعليه لعنة الله والملائكة والناس أجمعين. Ànábì ní Madina tí wọ́n yẹ ìlú àbíwọ̀ ni o. Kí ni wọ́n pè ní ìlú àbíwọ̀? Ìyẹn pé sacred area. So ìlú àbíwọ̀ ni pé ìlú tí yẹn ó débẹ̀ tí yẹn ó mọ̀ pé ìlú ọ̀wọ̀ ni. Ìlú tó ṣe pé tí yẹn bá ṣiṣẹ́ kékeré bàbàrà ní máa lọ́dọ̀ Ọlọ́run. Bí yẹn bá ṣe ẹ̀ṣẹ̀ kékeré ó tóbi ewu rẹ̀ pọ̀. Ó lè má lọ́pọ̀ àmì ewu rẹ̀ pọ̀ kódà bí ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣe láàyè mí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni iṣẹ́ ẹ̀sìn
àti iṣẹ́ oore tí èèyàn bá ṣe láàyè yìí kò dàbí iṣẹ́ rere àti iṣẹ́ ẹ̀sìn tí èèyàn bá ṣe ní ayé mi àgbọ́yé. Nínú ẹ̀ ìtàn pè ní haram ní àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ dánwò ń bẹ. Nírú ẹ̀ òun ni pé èèyàn gbọ́dọ̀ wú igi ibẹ̀, èèyàn gbọ́dọ̀ lé àwọn ẹranko kí èèyàn dẹ̀gbẹ́ níbi tó jẹ́ odi haramu Madina, èèyàn gbọ́dọ̀ dánwò. Àtàwọn ìdájọ́ míì tó rò pọ̀ mọ́ Madina. Anabi sallam ní inna Ibrahima harrama Makkah. Anabi Ibrahima ní ó sọ Makkah di èèwọ̀, àbí inna Allah harrama Makkah. Ọlọ́run Ọba ló sọ Makkah di àbíwọ̀, èmi ni mo sọ Madina di. Kì í ṣe pé Anabi wal muharrimu ṣùgbọ́n ìyẹn ni pé Ọlọ́run fi nǹkan yẹn pọ́n òjíṣẹ́ ńlá Muhammad sallam lé látara pé kí Madina náà jẹ́ ìlú àbíwọ̀ gẹ́gẹ́ bí Makkah ṣe jẹ́ àbíwọ̀. Èyí tó lékè nínú ọ̀rọ̀ àwọn àfáà ni pé lẹ́yìn gbogbo ilẹ̀ ayé tá bá ti yọ Makkah kó ìlú tó tún lóore jù láyé òun náà ni Madinatu Rasulillahi sallallahu alaihi wasallam. Yàtọ̀ sí yẹn àwọn oríṣiríṣi ọ̀rọ̀ pọ̀. Anabi fẹ́ràn Madina púpọ̀. Sheikh ẹ má bínú kẹ́tù tẹ̀síwájú. Ìlú àbíwọ̀ lẹ́pẹ́ Madina. Now nígbà tí mò ń lọ sí tó ń gbé mi lọ sí Hud, mo bá rí àwọn ẹyẹ rẹpẹtẹ tó ń dalẹ̀. Táwọn ìyá kan wà tó jẹ́ pé wọ́n ń ta bóyá kí ni bí àgbàdo fún àwọn ẹranko yẹn, wọ́n ń ta ni fún èèyàn tó bá fẹ́ ṣe sàárà fún wọn, èèyàn á rà á, èèyàn á dà sílẹ̀ lẹ̀. Àfáà tí ó gbé mi lọ wá ń sọ pé kọ́lọ́ba mi yọ ní sí wọn, wọ́n wá ń sọ pé èèyàn gbọ́dọ̀ pa àwọn yẹn, kódà èèyàn gbọ́dọ̀ pa ẹranko. Mo fẹ́ kẹ́ bá mi mo bẹ̀ ṣé àbíwọ̀tẹ́ mì ní pé nǹkan tí àwọn máa ń pa nílùú wa táwọn míì máa pa jẹ bóyá ẹranko ni bóyá kiri ni, ṣé èèyàn lè pa wọ́n ní ìlú Madina ni àbí báwo? Ibi tá a ṣe pàkíyèsí pé ìtàn pè ní al-haramu náà haramain, ìlú àbíwọ̀ méjèèjì Makkah àti Madina. So ẹ rí pé mo ti sọ nísìnyí pé èèyàn kì í pa ẹranko ń bẹ, pé èèyàn dẹ̀gbẹ́ ń bẹ gbàlérò náà. So that is àwọn ẹranko bẹ, so wọ́n jẹ́ kí ni àwọn náà ọkàn wọn balẹ̀. Bàbá tí bá yàtọ̀ sáwọn ẹranko tó lè nìyàn la wọ́n máa rí jò àní sọ pé àbí kíkì ni wọ́n jáwọ́ nígboro bó tẹ̀ jẹ́ pé so amúrò mustab'ad jiddan. Àmọ́ àwọn bí ẹyẹ àwọn nǹkan àbí kí àwọn bí àparò àwọn nǹkan àgbẹ̀ tí wọ́n gbé ọbẹ̀ rí rárá o, tó bá ti wà nínú odidi ibi tí ó jẹ́ òdiwọ̀n tí ń jẹ́ Anabi sallam fi ṣe ìlú àbíwọ̀, torí pé Madina ti extend lóde òní tó ṣe pé ibi tí Anabi sallam tó fi ṣe ààlà pé Madina láàrin òkè báyìí nínú àdìsí mi nínú Sahih Bukhari pé al-Madinatu bayna labatayn, níbo mi ò ní bayna al-jabalayn. So ibi tí Anabi fi ṣe òdiwọ̀n ibi tí ń jẹ́ Madina yẹn, èèyàn ẹranko bẹ́ẹ̀ igi bẹ́ẹ̀ ẹ̀kan lè ṣàdédé wù ọkàn wọn balẹ̀. Kódà igi ẹ̀ gbọ́dọ̀ ṣàdédé wù, ewé èèyàn gbọ́dọ̀. Allahu Akbar. So tíyàn bá wúgi a jẹ́ pé ó ní nǹkan kan tíyàn fẹ́ fi nǹkan yẹn ṣe àǹfààní kan. Àmọ́ kí yẹn kan sáà ní ẹ lọ sun igi yẹn ná àbí ẹ lọ sunu gbó yẹn ná ẹ lọ wá àwọn igi yẹn dànù, èèyàn gbọ́dọ̀ wúgi bẹ́ẹ̀ dànù àfi tó bá ṣe wípé pẹ̀lú àwọn reason kan nínú nǹkan tí ń jẹ́ nǹkan àbíwọ̀ nínú ọ̀rọ̀ òjíṣẹ́ ńlá Muhammadu. Nínú àwọn àǹfààní tíyàn ó tún rí pé ìlú yìí ìlú ńlá ni, ìlú yìí ìlú pàtàkì ni. Ibẹ̀ náà kubira Nabiyyu sallallahu alaihi wasallam, ìlú tán sí Ànábì sí nípa ìwọ̀n wa pé ìlú tán sí Ànábì sí. Ànábì tí mo ń tẹ̀lé láti ọdún yìí. Allah sóòtọ́ Ànábì Nabiyyul khairu ẹni tó lóore jù nínú ẹ̀dá. Nínú ẹ̀ òun ni pé ibẹ̀ ni wọ́n ti ṣe ibẹ̀ ni ardu alladhi tanshaqqu Nabiyya sallallahu òun náà ní Madina. Ibẹ̀ ni wọ́n ti gbà Ànábì dìde. Subhanallah. Torí pé ibi tí òun sì ní awwalu ma tanshaqqu anhu al-ard, àkọ́kọ́ ẹni tí ọkọ̀ dìde ńlẹ̀ ẹjọ́ alkiyama òun náà lòjíṣẹ́ ńlá Muhammad tí ilé ọkọ̀ pọ̀ jáde. Níbo ni ó ti wá pọ̀? Ìlú ààyè tán sí sí náà. So àtàwọn oríṣiríṣi àwọn sàábé ní tí wọ́n pè ní Baqi, níbi tí nínú àwọn ààyè tó wà Madina wọ́n pè bìkan ní Baqi, wọ́n pè bìkan ní Masjidu Quba, tó ṣe wípé àwọn ààyè tó yẹ kí èèyàn bẹ̀ wò nù bóyá ẹ̀ tí ìbéèrè yẹn débẹ̀ wọn. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà tí èèyàn bá ro gbogbo ẹ̀ pọ̀
ara nǹkan tí ń jẹ́ ọlá tí ń bẹ fún kéèyàn visiti ìlú òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam àti àwọn ọlá mìíràn. Ṣé wá rí gẹ́gẹ́ bá ṣe sọ ẹni tó bá fẹ́ ṣe umura kò sí ìbátan láàrin umura àti kéèyàn bẹ̀ ìlú ànábì wò alayhi salatu wa salam. Ká bẹ̀ ìlú ànábì wò iṣẹ́ odidi ládá kan ni, ká wá bẹ̀ mọ́sálásí ànábì wò iṣẹ́ odidi ládá kan ni tó dá wà, torí pé ìrun téèyàn bá kí ní mọ́sálásí ànábì sallallahu alaihi wasallam ó ṣe déédéé 1000 ju gbogbo ìrun ìlọ́po ju gbogbo ìrun téèyàn bá kí láàyè mi lọ láyé. Yàtọ̀ sí ti Kaaba ju tànábì lọ ní ìlọ́po 100. Ìtumọ̀ rẹ̀ ni pé ìrun kọ̀ọ̀kan téèyàn bá kí ní Kaaba ó ṣe déédéé 100,000. Ìrun kọ̀ọ̀kan téèyàn bá kí ní mọ́sálásí ànábì ó ṣe déédéé 1000. Ìrun kọ̀ọ̀kan téèyàn bá wá ní sáírù masajidi dùnìyà ní gbogbo mọ́sálásí ayé òun wà ní. Yàtọ̀ sáwọn ládá ọ̀tọ̀ míì èèyàn kí jàmá 27 ládá èèyàn kí kinní kan ó gbà táwọn ìlọ́po míì kéèsì ọ̀tọ̀nu tí èèyàn bá ń ṣe irun yẹn wá ní ànábì ní salatun fi masjidi hadha, ó lè jẹ́ náfìlà ó lè jẹ́ ọ̀ranyàn. Gbogbo irun tó rán bá ní kéèyàn rí kí ní mọ́sálásí ànábì òun ní ṣe déédéé 1000 ìlọ́po compare to àwọn àyè míì ní ayé. Tí èèyàn bá wá dé mọ́sálásí ànábì tó ní àkólé kan láti wá visit mọ́sálásí ànábì so ó wá tọ́ nínú ṣẹ̀ríà ká wá bẹ̀ sàárè ànábì wò. Ṣé ẹ rí pé very good ìyàtọ̀ ń bẹ láàrin pé mò ń lọ síbi sàárè torí pé yíyún gan ti takò ọ̀rọ̀ ànábì. Ànábì ní ẹ gbọ́dọ̀ sọ pé ẹ ní àkólé kan pé mo fẹ́ lọ sin nǹkan báyìí ní nǹkan ìjọsìn àyàfi ọ̀nà àyè mẹ́ta mọ́sálásí mẹ́ta ó sì kà àwọn mọ́sálásí yẹn gẹ́gẹ́ bá a ṣe kà mọ́sálásí Kaaba mọ́sálásí ànábì àti mọ́sálásí tó wà ní Kudus. Kọ́lọ́run ọba kó ṣe ìgbàláàyè fún gbogbo mùsùlùmí ayé tó bá gbàbẹ̀ lérò ká lè débẹ̀ umana lẹ́ni tí ó fọkàn balẹ̀ aminina mutma'innin kó gbà lọ́wọ́ àwọn ọ̀tá ẹ̀sìn ọlájọ́ kan ṣoṣo Ọlọ́run ìdarí ẹ̀ àti kọ̀ǹtúrò rẹ̀. So ibi tá a ti lọ òun ni wípé àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yẹn so ìwà dé mọ́sálásí ànábì èèyàn wá sálámà sí òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam. So èèyàn sálámà sí ó sì níbi èèyàn ṣe ń sálámà sí assalamu alayka ya Rasulallah Allahumma salli wa sallim Allahumma ijzi hadha an-nabi so an ummatihi khayra fa inna nashhadu annaka ballaghta ar-risala wa addayta al-amana wa nasahta àti gbogbo àwọn ètò kéré jù kí ẹ sálámà sójíṣẹ́ ńlá Muhammad kí ẹ sì tọrọ salatu fún. The next ẹni tó ń ṣiṣẹ́ gbẹ́ òun Abubakar torí pé wọ́n ta Abubakar fẹ́ tí múra tí ó ṣaláìsí òun náà padà request àkọ́kọ́ náà àwọn ìbéèrè kan náà tún jẹyọ wípé kí ló dé tí mọ́sálásí ànábì mọ́sálásí padà kó sàárè sínú ṣé bá ànábì sọ àwọn ọ̀rọ̀ kan wípé sàárè ò gbọ́dọ̀ dé sàkání mọ́sálásí ò gbọ́dọ̀ dé sàkání sàárè nínú àwọn ọ̀rọ̀ tá ànábì sọ láwọn àsọlẹ̀ nìyẹn gẹ́gẹ́ bí hadithu Jundub ibn Abdullah al-Bajali bákan náà gẹ́gẹ́ bí hadithi yawa Aisha radiyallahu ta'ala anha àti hadithu yawa Maimuna gbogbo àwọn hadisi yìí ń dá lérí pé ànábì ní la'ana Allahu al-yahuda wa nasara àníbínú Ọlọ́run kó máa bá yahudi àtàwọn nasara ittakhadhu qubura anbiya'ihim masajida àwọn táwọn ànábì Ọlọ́run wọn bá ti kú wọ́n wá sọ ibẹ̀ di sàárè táwọn ànábì Ọlọ́run wọn bá ti kú wọ́n wá sọ sàárè wọn di mọ́sálásí wọ́n kọ́ mọ́sálásí lé lórí so kí ni wọ́n máa ṣe wọ́n máa wá fi bẹ̀ ṣe ìjọsìn ànábì wa ní ẹ má ṣe rú ẹ̀ ẹ̀yin ẹ má dán rú ẹ̀ wò so ànábì ní inni uhadhdhirukum an dhalik mo ń wọ̀nù yín kẹ́ ẹ má dán rú ẹ̀ wò fala tattakhidhu qabri idan oṣù wala tattakhidhu qabri masjida ẹ má sọ sàárè mi di mọ́sálásí so ìbéèrè kan wà wáyé ni pé mọ́sálásí ti wá extend débi side ibi tí sàárè ànábì wà wọn ò ṣe ànábì sí mọ́sálásí ilé ànábì ò jìnnà sí mọ́sálásí láyé ẹ̀ bàtà ànábì kọ́ mọ́sálásí ẹ̀ tán rárá kọ́lé sẹ́gbẹ̀ẹ́ ilé àwọn ìyàwó ẹ̀
gbogbo àwọn obìnrin ànábì sàsálà kò jìnnà sí mọ́sálásí yọkàrin torí pé mọ́sálásí rí lónìí kì í ṣe bó ṣe láyé ànábì sàsálà mélòó náà ni gbogbo tí ń jẹ́ mọ́sálásí gbogbo ẹ̀ jẹ́ mímọ́ ló di wọn tí ń jẹ́ mọ́sálásí so ó jẹ́ mímọ́ kódà gbogbo mọ́sálásí mi ìdá ń pè ní mọ́sálásí kékeré táwọn èèyàn ò lè mọ kí jímọ̀ ń bẹ lónìí tí wọ́n ń pè ní mọ́sálásí rátìbí mọ́sálásí ànábì ò tó mi ń bẹ láwọn mọ́sálásí àyè mi so that is to say wípé gbogbo àwọn nǹkan yìí later mọ́sálásí padà extend mọ́sálásí extend ló fà tó fi jẹ́ pé extension ṣẹlẹ̀ láyé àwọn khalifa méjì Umaru ibn al-Khattabi radiyallahu ta'ala anhu àti Uthman ibn Affan àwọn méjèèjì yẹn wọ́n extend di mọ́sálásí ànábì alayhi salatu wassalam ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà gbogbo àsìkò yẹn ibi tán sin ànábì sí nínú ilé ìyá wa Aisha kò sí gbogbo extension torí pé wọ́n márùn òun ṣe extension yẹn sọ́wọ́ wájú ni so bákan náà Uthman òun náà ṣe extension but kò dé sàkáání ibi tán sin ànábì sí so àwọn khalifa mẹ́rẹ̀ẹ̀rin fi lọ kò sí mọ́sálásí sàrí ànábì wà lọ́tọ̀ mọ́sálásí wà lọ́tọ̀ ni in fact tí Muawiya ibn Abi Sufyan ti lọ later àgbà tó wá dayé àwọn kan nínú àwọn tí wọ́n jẹ́ àwọn Bani Umayya àwọn ni wọ́n padà wá extend di mọ́sálásí tó fi wá dé sáìdì ilé ànábì so ibi tí wọ́n sin òjíṣẹ́ ńlá Muhammad sí alayhi salatu wassalam tó fi wá jẹ́ pé ó padà wá kó sàrí ànábì sínú so ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn ìgbìyànjú kan pàápàá jùlọ àwọn ìjọba ìlú yìí nígbà tó dásìkò kan wọ́n ṣe pé kò sí táwọn fẹ́ ṣe kíní yẹn ti súnmọ́ra wọn débi pé àwọn àsìkò kan bẹ tó ṣe pé mọ́sálásí ti wà sàárè yẹn ti wọ ibi tó jẹ́ jurisdiction mọ́sálásí so bọ̀tí kan táwọn kà ṣe ni pé àwọn make sure pé sáfù mọ́sálásí ò débẹ̀ rárá kò ní débi nkí àsàárè ní ẹgbẹ́ kan ẹgbẹ́ ọ̀tún àbẹ́gbẹ́ òsì so ibi tá a ti lọ ni pé nínú àwọn ibi tó pàtàkì nínú àkọlé kan téèyàn ò ní lẹ́mìí látara masalasi ànábì sàsálà òun náà ni kásálámà sójíṣẹ́ ńlá Muhammad tàbá sálámà sí ànábì tán á sálámà sí Abubakar tí wọ́n sin sẹ́gbẹ̀ẹ́ ànábì tàbá sálámà sí wọn tán á sálámà sí Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhuma wa ani sahabati ajma'in àgbà Abubakar àti Umar lérò so lẹ́yìn yẹn nínú àwọn in tó pàtàkì tó wà ní Madina àbíkátẹ̀ tó pàtó máa sọ̀rọ̀ ti Madina even ní masalasi ànábì yẹn àyè kan tẹ́ ń bẹ tán pè ní Rawda so Rawda yẹn òun náà ni àyè ńláńlá kan tó pàtàkì ànábì ní ma bayna bayti wa minbari rawdatun min riyadi aljanna nínú àdìsí tó lálàáfíà àdìsí yẹn ànábì ní láàrin ilé mi àti ibi tí minbari mi wà ọgbà àdẹ̀rà kan ní nínú ọgbà àdẹ̀rà aljanna níta ànábì sọ lọ́rọ̀ ni àwọn afẹ́sìn wọn tójú bọ̀ pé kí ni túmọ̀ ọ̀rọ̀ yìí ànábì ní láàrin ilé òun àti Rawda ọgbà àdẹ̀rà nínú ọgbà àdẹ̀rà àlìjánnà ni ìbẹ́ náà àwọn afẹ́sìn tí wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé ààyè yẹn yóò padà wá shifted yóò wá di ààyè pàtàkì kan nínú yàrá àlìjánnà lálkìyàmà tó ṣe wípé àwọn kálukú tọ́lọ́run bá ní ó láǹfààní láti dé ààyè yẹn tó sì faz biljanna tó padà jèrè pẹ̀lú àlìjánnà yóò padà jẹ́ ipò ààyè kan fún nínú yàrá àlìjánnà ọ̀rọ̀ àwọn àfáà kan ní gbogbo ẹni tó bá dé bẹ́ẹ̀ àwọn àfáà kan ní ìtumọ̀ rẹ̀ ni pé gbogbo ẹni tó náà bá ní ó lè rí bẹ́ẹ̀ dé láti yẹn náfìlà bí ó ṣe rọrùn tí ó fi rí àlìjánnà ọlọ́run ó ṣe fún so àwọn kan ní ààyè yẹn padà máa ṣe ìjẹ́rìí fáwọn èèyàn níjọ́ alkiyama tó rà níbi ní má bayna bayti wa minbari rawdatun min riyadi aljanna ní ṣókí ni pé ààyè kan náà tún wà tá à ń pè ní Rawda nínú mọ́sálásí ànábì alayhi salatu wassalam tó ṣe pé tíyẹn bá dé Madina yìí náà ni ìlú ànábì yìí náà ni èyàn ó ṣe kí ni o èyàn ó láǹfààní láti débẹ̀ so lẹ́yìn náà lọ́sẹ̀ wá kan Baqi níbi tán sin ọ̀pọ̀lọpọ̀ àwọn sàábì ànábì sí títí dòní so ẹ̀rí tí a máa kírun tán ẹ̀ máa gbọ́ sallu ala al-amwat sallu ala al-banat sallu ala al-atfal àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so nígbà míì ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tí wọ́n ń kírun sí là yìí
ní Baqi yẹn náà lọ sí wọ́n sí látàyè òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. So gẹ́gẹ́ bí ẹgbàá wa kan wọ́n lẹ́yìn tó kọ́kọ́ sí síbẹ̀ òun náà ni Uthman ibn Mad'un ọ̀kan náà àwọn sàábé ni. Ẹgbàá wa mi sọ pé rárá òun kọ́, ẹgbàá wa mi sọ pé rárá òun ni nínú àwọn muhajirin. tó sáfẹ́ lò ní pé látìgbà tá ànábì ti wà náà ni wọ́n ti ń sin àwọn mùsùlùmí sáyé ààyè yẹn. Ànábì dé Madina kò pẹ́ rárá, ẹni tó kọ́kọ́ kú ànábì wọ́n sọ ààyè òun di tẹ́. Inú tó wá jó pàtàkì tí yẹn fi ń bẹ ààyè yẹn wò ni pé ànábì náà máa bẹ ààyè yẹn wò. Kódà kéèsì kan bẹ tá à nílé nara tán bẹ tí ọkàn ìyàwó Aisha, ànábì àtúmọ̀ lọ bẹ ààyè yẹn wò ìfún lọ́gàjọ́. Ànábì kan jáde ńjọ́ náà ó wá lọ bẹ ìyàwó Aisha wò, but ànábì rò pé ìyàwó Aisha ti sùn ni. So wípé ẹni tó ti sùn lọ ẹ̀ mọ̀kẹ́yìn wà ní ànábì sì wà lọ́dọ̀ ìyàwó Aisha. Ànábì wá jáde ọwọ́ lọ́lọ́ sálà ọlọ́ sàdúrà fáwọn ará Baqi. Mr. ànábì wá ń jáde lọ Aisha wá ra tají wá gbà ibo ló ń ṣe Ọlọ́run lọ ń wò yìí lálẹ́ yìí àbí ń lọ sọ́dọ̀ ọ̀kan náà àwọn obìnrin rẹ̀ ní èmi sì ló ń kàn gẹ́gẹ́ bí obìnrin. So ọwọ́ ara ń yọ kẹ́lẹ́kẹ́lẹ́ tà ànábì kẹ́ ń sì wo bí ti ń lọ ọwọ́ ayọ kẹ́lẹ́kẹ́lẹ́ tà ànábì lẹ́yìn. Ànábì wá dé Baqi ó ṣe àdúrà fáwọn ará Baqi tán ọwọ́ wò pé kí ni à ń lọ sí ń wò yìí. Gbàtà ànábì ó yẹ̀yìn padà tó ń padà bọ̀ wá nílé báyìí ọkàn rí dúdú kan tí ń sá lọ níwájú ẹ̀ ni pé àwọn obìnrin ó ti wọ ìjáàbù rẹ̀ dúdú. So ẹ̀rí eléyìí náà tún ẹ̀kọ́ kan tún nù pé ìjáàbù dúdú lọ́pọ̀lọpọ̀ àwọn ummahatil mu'minin àtàwọn iná máa ń wọ̀ àtàwọn sahabiyat. Ànábì ìyá Aisha wa múra sí rìn ìwéyé ẹ mọ̀ pé kò expect pé ànábì tètè lè máa yẹ̀yìn padà. Gbàtọ́ ànábì wa wọlé ìgbà tí ìyá Aisha wa wọlé tó ti wọlé ìyá Aisha wa daṣọ bora padà. Ìyá Aisha wa ànábì wa ni ìyá Aish. So níjọ́ mi ànábì a máa pè bẹ́ẹ̀. So wọ́n pè ní oríkì kọ orúkọ ìyá Aisha wọ́n pè ní at-tarkhim. So kéèyàn ìgbẹ̀yìn ó kọ kéèyàn pa kíní tó ìgbà tí èèyàn fẹ́ pé máàlì kù ní sí kéèyàn wá ní ya máàlì àbí ya máàlù ara fi gbẹ̀yìn. So nítọ́sà ànábì sábà wọ́n pè kíní yẹn ní at-tarkhim nínú èdè nínú kéwú nínú ìmọ̀ ṣe àwọn elédè tọ́ pé ṣé wọ́n ni dúdú tí mo rí wájú mi tí ń ta pẹrẹ tí ń lọ. Wọ́n ní nígbà tí èèyàn sì máa pé bẹ́ẹ̀ pé ìgbà tó jáde ìsìn ìgbà tó níbi wá ní ṣé wàá rò pé ń wà á lọ ikú lọ wàá rò pé ń lọ. So tánàbí wá ní aja'aki shaytanu ṣé èṣù rẹ ìṣètánì ṣe ṣé ìṣèpé ìṣètánì rẹ débọ̀ lálejò. Ìyá wa ṣáà wá bi ànábì pé alikulli ahadin shaytan ṣé ó kálukú tó máa ní èwo ní ṣètánì tèmi èwo ń ṣe Ọlọ́run èwo ń ṣètánì tèmi. Ẹ̀mọ̀ gbígbà tó pé ìtàkùrọ̀sọ láàrin olólùfẹ́ méjì pé èwo tún ní ṣètánì tèmi ṣé ó kálukú máa ní ṣètánì tiẹ̀ ni. Ànábì ní bẹ́ẹ̀ ni o ó kálukú máa ní ṣètánì tiẹ̀. Ìyá wa ṣe ìwọ ń kọ sí wọn náà wàá dá ṣètánì ní. Ànábì ní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n Ọlọ́run ọba ti ṣẹ́ẹ̀rọ̀ kì í ṣe ṣètánì kò lè lápá mọ́ tí ó reflect àbí tí ó ti ànábì sí nǹkan tí Ọlọ́run ọba ò fẹ́ alayhi salatu wassalam. Ibi tá a ti lọ ni pé ànábì a máa bẹ Baqi wò bí sì mọ̀ lọ ṣàdúrà fún àwọn tó wà ń bẹ̀. So tí yẹn bá dé Madina inú àwọn àyè tó yẹ kéèyàn bẹ̀ wò òun ní àyè yẹn fún èèyàn wà wò pé ṣébi tán sí àwọn sàábì ànábì sí ni ṣébi tí wọ́n sin Uthmanu sí ni ṣébi tí wọ́n sin ọ̀gọ̀rọ̀ àwọn sàábì sí ni Ali wọ́n sì wọ́n sí Kúfà. Àmọ́ pọ̀lọ̀ Abu Huraira gbogbo ìyàwó ànábì yàtọ̀ sí Maimuna tí wọ́n sin sí ọ̀nà Maka tó ń pè ní Saraf òun nìkan bí tá ànábì ti fẹ́ òun náà ni Al-Hilali ẹ̀rí pé ìyàwó Maimuna ara àwọn Hawazin but ibi wọn ká fẹ́ lò lórí tan ìyàwó Maimuna ṣùgbọ́n òun nìkan ni ó kú sọ́nà Maka tán sin síbẹ̀. Gbogbo àwọn ìyàwó ànábì pátápátá tí wọ́n wà ní Madina ibi tán sí wọ́n sí ni Baqi ni. Àwọn ọmọ ànábì tí wọ́n kú Fatima ni Zainabu ni gbogbo wọn àyè tán sí wọ́n sí ni nípa ti ìdílé ànábì nu. Àwọn Uthman ibn Mad'un àwọn gbogbo àwọn Abdullahi ibn Mas'ud Abu Hurairah gbogbo àwọn sàábé tí wọ́n kú sí Madina àwọn kan jáde tí wọ́n tún padà wálé gẹ́gẹ́ bí Ibn Mas'ud. So wọ́n lọ Kúfà wọ́n tún ṣẹ́rí padà gbogbo wọn yẹn wọ́n gbogbo wọn Abdullahi ibn Amr ibn gbogbo àwọn oríṣiríṣi Abdullahi ibn Umar ibn al-Khattabi oríṣiríṣi mélòó lẹ fẹ́ kà nínú àwọn sàábé tó ṣe pé ààyè yẹn ni wọ́n sin wọ́n sí. èyí wọ́n wò pé yes ṣébi táwọn ẹni eré sùn rè. So do ní ààyè òun náà ni wọ́n wá ń sin ọ̀gọ̀rọ̀ àwọn tó bá kú ní Madina òun kálukú náà máa ń jòwèrè kí wọ́n sin wọ́n sí. Ọlá tún wá ń bẹ ń bi kí wọ́n tún sìnyàn sí Madina
Ànábì ní man istata'a minkum an yamuta fil madina falyamut fiha. Subhanallah. Ẹni tó bá láǹfààní tó bá lágbára kún kú sí Madina kó yá kú sí, torí pé ẹni tó bá kú Madina èmi ní jẹ́ olùṣìpẹ̀ rẹ̀ àbí ẹni tí ń jẹ́rìí rẹ̀ tí ń gbẹ̀rí rẹ̀ jẹ́ ní alqiyama. So eléyìí náà wà nínú àǹfààní tí ń bẹ ń bí ọlá tí ń bẹ ń bí èèyàn lè máa Ànábì ní inú ọ̀rọ̀ mi Ànábì ní wal madinatu khairun lahum law kanu ya'lamun. Táwọn èèyàn bá máa ní Madina ló lóore tí èèyàn máa ní lákòólé kan pé mo fẹ́ ṣe travel mo fẹ́ gbé débì kan o ẹlòmíì gbogbo tó wà lẹ́mìí ẹ̀ ni pé mo fẹ́ dé Europe mo fẹ́ dé UK mo fẹ́ dé France mo fẹ́ dé Ànábì ní wal madinatu khairun lahum law kanu ya'lamun. Táwọn èèyàn bá mọ tó lóore fún wọn tí èèyàn máa ń sọ pé mo fẹ́ dé ni Madina lè bá máa gbèrò kẹ́ẹ̀dé. So gbogbo eléyìí náà èèyàn wà nírú àǹfààní yẹn èèyàn nírú oore yẹn èèyàn lọ opportunity yẹn tí èèyàn bá visit Madina. Tó nínú àwọn ààyè tó pàtàkì tí èèyàn máa ń bẹ̀wò ní Madina wọn níbi tí wọ́n ń pè ní Quba. Ààyè yẹn kì í ṣe ààyè kékeré àwọn ní àkọ́kọ́ mọ́sálásí kọ́lá kó tó kọ́ mọ́sálásí tiẹ̀ níbi tí ẹ̀ ti ń kírun yìí Quba yẹn ni Ànábì kọ́kọ́ dé sí ó sì lò bí 14 days ńbẹ̀ wọ́n kọ́ mọ́sálásí yẹn pẹ̀lú àwọn sàábé kànábì tó wá shift kó mẹ́ pé ibo ni ó tẹ̀dó sí ibo ni ó fi ṣe lé kó tó wá di pé ibi tó wá di mọ́sálásí rẹ̀ lónìí. So ó padà wá di ilé tànábì kọ́lé rẹ̀ sẹ́gbẹ́ kan ó sì ra kọ́ mọ́sálásí sẹ́gbẹ́ kan. Ààyè yẹn kí ló tá fi bẹ́ẹ̀ máa lọ bẹ́ẹ̀ wò Ànábì náà máa ń lọ bẹ́ẹ̀ wò ó tún wá pa wá láṣẹ ó sọ lọ́rọ̀ ó ṣe ń sẹ́ inú àdìsí Abdullahi ibn Umar ibn Khattabi ó ṣe ń sẹ́ ó ní Ànábì máa ń lọ bẹ́ẹ̀ ààyè yẹn wò níjọ́ gbogbo Saturday ìmọ̀ lọ bẹ́ẹ̀ ààyè yẹn wò. Ànábì tún wá sọ nínú hadithu Sahal ibn Hanif àbí nǹkan wípé Ànábì ní man tatahhara min baytihi Sahal ibn Hunayf gbogbo ẹni tó bá mára láti ilé tó sàlùwàlá láti ilé so thumma ata masjida Quba ó wá sí masjid Quba fa salla salatan ó wá kí ẹni ìrun tó lọ́ọ́ máa ní orí kí náfìlà ní ọ̀pọ̀ onírun yẹn ní ẹni sọ́lá tó bá kí. So Ànábì ní ó ṣe déédéé ẹni tí ó ṣe umrah yóò gbà ládàá bí ẹni tó ṣe umrah ni àdìsí yẹn wà nù Sunan Ibn Majah. So gbogbo àwọn nǹkan yẹn kò síbi tó wà Madina náà ni Udu tẹ́lẹ̀ lọ ibẹ̀ ni ogun Uhud ti ṣẹlẹ̀ òkè kan wà mẹ́ wọ́n pè ní Jabalu Uhud òun náà láwọn àlàyé tó pọ̀ òkè pọ̀ ní mamlaka ní Hijaz òkè pọ̀ ní ìlú tó ti di Saudi lónìí ẹ jẹ́ n pa kéèsì kan bó tilẹ̀ pé ẹ̀bẹ̀ mi ní sẹ́wọ̀n àmọ́ mo rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àṣìṣe àti àìmọ̀kan ní máa ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún. Táwọn èèyàn bá gbọ́ Saudi Arabia lónìí ní tí mo wá sí làákàyè wọn ni pé ìlú Ànábì wípé Saudi Arabia àwọn àbíkẹ́lù mi máa ṣe àfijọ́ wípé ìlú Islam wípé no ìlú Islam gbogbo àwọn ìlú náà ni ìlú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú náà la mọ̀ pé ìlú Islam bó tó máa gbọ́ Saudi Arabia wọn ní ẹ̀rí àwọn Saudi Arabia náà nù wọ́n sì ń ṣe kínní àbáṣì wí wọ́n ní kínní kan àwọn Saudi Arabia náà nù ní tó kọ́mọ̀ nínú ọ̀rọ̀ àwọn èèyàn ni wípé wọ́n bá gbé the word Saudi Arabia yẹn Ànábì ọ̀gbọ́ orí láyé. Subhanallah. Ìlú kan bẹ̀ tí ń jẹ́ Mamlakatul Arabia Saudiya kò gbọ́ rí àwọn sábì ọ̀gbọ́ rí generation alákọ̀ọ́kọ́ ọ̀gbọ́ rí ẹlẹ́ẹ̀kejì ọ̀gbọ́ rí ẹlẹ́ẹ̀kẹta ọ̀gbọ́ rí ẹlẹ́ẹ̀kẹrin ọ̀gbọ́ rí ẹlẹ́ẹ̀karùn ọ̀gbọ́ rí ẹlẹ́ẹ̀kẹfà ọ̀gbọ́ rí kò sí ti ń jẹ́ Saudi Arabia níta fi sọ ló kọ òun náà ni ẹni tó ṣègbìyànjú tó sọ ìlú ìdí ọ̀kan torí pé yẹlẹyẹlẹ ni wọ́n wà so òun náà sì ni ẹni tó ń pè ní Maliku Saud tó jẹ́ bí bàbá àwọn tó wà ń bẹ̀ yìí nísìn so wọ́n pè ní ọba Saudi ó kọ rẹ̀ ni wọ́n fi sọ ẹni tó ṣe kíni tó unify ìlú tó wá sọ di pé kọ́ mọ́ sí èdè àìyedè mọ́ kọ́ mọ́ sẹ́ bọ́ mọ́ kọ́ mọ́ sẹ́ pẹ̀lú ìgbìyànjú al-allamatu al-imamu Muhammad ibn Abdul Wahhab rahmatulahi alayhim jami'an pẹ̀lú àsopọ̀ wọn tí wọ́n fi wá fọ ìlú mọ́ kò nínú ẹbọ so ẹlòmíì lónìí tó bá kékeré kan àwọn Saudi even àwọn ìlú kan bẹ lónìí tó ti wà lábẹ́ Saudi tó ṣe wípé Ṣáàmù ló wà láyé Ànábì sallallahu alayhi wa sallam ìyẹn ni pé àwọn ìlú tó wà lábẹ́ tí mọ́lá Ànábì jáde
ó lọ jà àwọn ogun kan àwọn ará Sham gẹ́gẹ́ bí tán pè ní Fudaik àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo àwọn ìlú yẹn ó ti bọ́ sábẹ́ Saudi lónìí gbogbo tán pè ní Tabuk lónìí kìí sara Hijaz gbólóhùn Hijaz yẹn la máa gbọ́ àbí ká gbọ́ Jaziratul Arab ní tẹ́ bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ jurisdiction gílẹ̀ ṣe rí àti pé ẹ̀rí Hijaz òun ló kó ibi tá a lè pè Medina lónìí Taif Maka àti pati Yambo ibi tá a pè ní Hijaz nínú láyé Ànábì òun lẹ́ẹ̀ máa gbóòórùn nínú kínní àbí ká gbọ́ Jaziratul Arab oríkùsùn lẹ́ Lárúbáwá so àwọn ìlú kan ti di ara Saudi lónìí gbogbo tí wọ́n pè ní ọ̀nà Dammam ọ̀nà àwọn ìlú tó jẹ́ pé ó ti súnmọ́ kínní gbogbo yìí wọn ò sí lára Hijaz láyé òjíṣẹ́ ńlá Muhammad Arsham ló wà so bígbà tó yẹ pé yẹn sọ pé èèyàn já ìlú kọ̀ọ̀kan ló ní tàn tiẹ̀ bó ní Nàìjíríà nísìnyí gẹ́gẹ́ bí àpẹẹrẹ bó ní gba àwọn Haúsá ṣe papọ̀ mọ́ Yorùbá tó fi adi kí wọ́n constitution Nàìjíríà ló ní tàn tiẹ̀ bó ní Amẹ́ríkà ṣe form tó fi di tó jẹ́ Amẹ́ríkà lónìí kọ́dà ìlú mi upon àwọn kíni àwọn bá ṣe ń kọ́ńkà ilẹ̀ bá ṣe ń kọ́ńkà ìlú bá ṣe ń gbà ìlú bá ṣe ń ṣe náà máa sọ the state don't sọ the state máa fi the country bẹ́ẹ̀ náà ló ṣe rí so tẹ́lẹ̀ mi bá wá ń sọ̀rọ̀ Saudi Arabia lónìí bí mo á sọ ìgbà tó ké Saudi Arabia àbí okọ̀ yẹn àbí báyìí ànábì náà ni àbáwọn kíní kan kọ́lá ìlú mi lè rò pé àbáwọn ará ànábì náà ni wọ́n ń control ìlú àwọn náà jẹ́ president nísìn so àtàwọn oríṣiríṣi àwọn òórùn tí máa ń rùn níbi ọ̀rọ̀ ẹlòmí ò ní ẹ̀rí àwọn Saudi náà nù tá a bá wí wọ́n ń ṣe kinní kan wọ́n ti ń ṣe wà lẹ́yìn Halloween wọ́n ń ṣe Halloween wọ́n ń ṣe mọ̀lúdì ẹ̀wọ̀ ẹ̀kọ́ tẹ́fí máa pé àwọn èèyàn ọ̀nà àwọn èèyàn jìnnà sẹ́kọ̀ọ́ gan irú Halloween nísìn ìfẹ́ ká kò lórí tọ́pìkì tá à ń sọ ẹ bá yà síbẹ̀ dẹ̀ pé àwọn èèyàn ń ṣe Halloween ní àwọn Saudi ń ṣe Halloween àkọ́kọ́ náà ṣé Saudi ọlọ́wọ́n bá rán sí wa ni so ọlọ́wọ́n ọba lu kan tán ọlọ́wọ́n òbédè kan tán kọ̀báràn kan tán tán bá dúró déédéé wàláhì àyà pọ̀nù Al-Qur'ani tí wọ́n sọ fún yín in tansurullah bẹ́ẹ̀ bá ń rí tán tẹ̀ rìn sí ọlọ́wọ́n ọba lọ yansurukum ọlọ́wọ́n ọba lu kan tán ọlọ́wọ́n òbédè kan tán kọ̀báràn kan tán ìlú tá à ń sọ tẹ́ ń pè Saudi lónìí tó constitute Saudi ó ti fìgbà kan burú tó ní agbára lẹ́bọ ní pípààyàn tọkàn balẹ̀ ní tí ó tó tóbi 200 years àbí kọ́ mọ́ tó bẹ́ẹ̀ àwọn èèyàn mélòó ló lè wáájì tí wọ́n lọ rí tí wọ́n bọ̀ rí ẹlòmíì máa ń dágbére alkiyama ni àwọn dáradára ń bẹ lọ́nà àwọn gbẹrùgbẹrù àwọn tí wọ́n dùn wọn àwọn tí wọ́n jẹ̀yàn àwọn tí ó ṣe oríṣiríṣi kó tó wá dípò di ìlú fọkànbalẹ̀ so ìyẹn ò túmọ̀ sí wípé bí ó ṣe wá wà yìí ọlọ́run ọba kó má ba ìlú Saudi jẹ́ àti gbogbo ìlú mùsùlùmí ayé gbogbo ìpètèpèrò àwọn ọ̀tá so wala yahiqul makru sayyi'u illa bi ahli síbẹ̀síbẹ̀ tán bá wá ń ṣàṣìṣe kí ló wá jọra wọn pẹ̀ kí láṣìṣe wọn àkọ́kọ́ náà tó bá rìnlẹ̀ pé wọ́n ṣàṣìṣe yẹn ẹni ẹlẹ́ẹ̀kejì ni pé kí ni àṣìṣe wọn ní ṣe pẹ̀lú ẹ̀sìn àwọn èèyàn wọn kàn tẹsẹ̀ bẹ́sẹ̀ ìyá rẹ̀ pé ẹ̀kọ́ ẹ̀sìn ọ̀tọ̀ nítawọn ìròrí ọ̀tọ̀ even làákàyè ọ̀tọ̀ ń gbà mí so àwọn nǹkan yìí ò ní kankan ṣe ọlọ́mọdé àárí èyí tí wọ́n ń ṣe nísìn tó báyìí kí wọ́n ń ṣe kọ́dà irú àwọn nǹkan àwọn èèyàn ń bẹ nínú ìlú tí wọ́n ti mọ̀ pé wọ́n ń ṣe kinní kan bì kan ṣùgbọ́n ayé tó ti di ayé social media yìí nísìn wọn láì àgbà tẹ́mi gbọ́ pé wọ́n ní Halloween kò sẹ́ni kankan tó mọ̀ pé àwọn ìlú kan àti ẹ̀ mọ̀ pé kankan ṣẹlẹ̀ kéèyàn máa dá iṣẹ́ kan níbi kan kéèyàn máa dá iṣẹ́ káwọn kankan gbé káwọn ní ilé Saudi náà nu ẹlòmíì ó ti generalize ìròrí ẹlòmíì wọ́n kàn mú ẹni tó jẹ́ vice kínní ọba ńlẹ̀ yìí ó ti tún ní ìjáàbù ṣe kínní kan ó ti tún ní káwọn ó ṣe kínní kan lóòótọ́ gbogbo àwọn èyí tó rinlẹ̀ kó sọ bẹ́ẹ̀ àbó ṣe Islam òun kọ́ kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn wa kò sì ní kankan ṣe pẹ̀lú anabi tọ́lọ́wọ́n ọba rántí wa ọba ni olùṣèjọba ni so nǹkan tí ń ṣe yẹn nǹkan tó báwọn yẹn bá tẹ̀fẹ́ sọ pé iná ẹ̀wò kìíní kan ní tẹ́ bá rí táwọn àfẹ́sìn ṣe tán represent ẹ̀sìn àwọn náà sì ní tó bá fi lè ṣe irú ẹ̀ la qadarallah ìyẹn ò túmọ̀ sí abara ni wọ́n tó máa ṣàṣìṣe pé àwọn àfa yìí ṣàṣìṣe ara tí ń ní àwọn àfa náà nínú ìlú Saudi tí ń ní wọ́n látara àwọn nǹkan míì so yòòbó ní adìẹ ńlá agùn ìyẹn ni ọmọ tẹlómi ń sunkún sára pé ọlọmọ ọmọ bàálù yìí jẹ síbẹ̀síbẹ̀ láwọn ìgbìyànjú tó yẹ pé mallahu bihi alim ọlọ́wọ́n bá nìkan lọ́mọ táwọn afẹ́ǹsì ń ṣiṣẹ́ lórí ẹ̀
so àwọn èèyàn kan tẹ̀sẹ̀ bẹ́sẹ̀ ẹ̀rí àwọn tí kìíní kan sunna náà ẹ̀rọ kí ló jọra wọn pẹ̀lú sunna nabi sallam pẹ̀lú òru kan ọlọ́run ẹ mú ẹ̀rí ẹyọ kan wá nínú alukur'an àbí nínú sunna nabi tọ́lọ́run lọ ẹ̀sìn mọ́ ìlú Saudi kan àbí kìíní kan kò ẹ̀ lè bá so laqad kana lakum fi rasulillahi uswatun hasanah anabi lọ́lọ́ ní àtẹ̀lé so ọlọ́run ti ní àìmọye ìbáwọn bá àwọn èèyàn wíláyà anabi bẹ́ẹ̀ni pé ọlọ́run la in lam yantahil munafiqun subhanallah walladhina fi qulubihim marad tí wọ́n bá lọ ṣe pẹ̀lẹ́ inú Mẹ́kà dẹ̀ lọ́wọ́ nínú Madina náà wà pẹ̀lú anabi kan lanughriyannaka bihim thumma la yujawirunaka fiha illa ọlọ́run anabi tí wọ́n ní ọlọ́run ní mal'unin aynama thuqifu ukhidhu wa qutilu taqtila ọlọ́run tó ní sunnatallahi alladhina khalaw min qabl so kí wàá ló ní ṣe nbẹ ọmọ anabi Ọlọ́run ọba bá wí Nabiyullahi Nuhu ọparun pẹ̀lú àwọn tó parun wọ́n wá sọ pé iná nu ọmọ anabi kan nu ẹ máa sọ pé ààrẹ ká tẹ̀lé anabi so ọmọ ẹni tó jẹ́ bàbá anabi ẹni tọ́jọ́ ń kọ́ anabi Ọlọ́run tabati yada talkiyama Ọlọ́run èdè àmàkà ni abilabi ọ̀nkọ́ anabi mani nínú ìlú Mẹ́kà talkiyama Ọlọ́run èdè so kí ni wọ́n á ní ẹ̀rí ẹ̀ wá ní ẹ̀ma tẹ̀lé anabi abúlábi kọ́lá tabati yada kọ́lá ń kà yìí so aina okoloku níbo làákà yìí wà níbo lẹ̀sìn wà so ẹnìwọ̀n ni wọ́n ṣe kíní kan ẹ̀wà là ń ṣe mòlúdì ẹ̀yìn náà ni wọ́n ṣe kíní kan sáà àwọn èèyàn tẹ̀ wá mí mọ aina okoloku ẹ má ti já gbé sọ̀rọ̀ ẹ̀sìn so gbé sí mental faculty ṣe ọlọ́mọdéjàrí ọlọ́kọ̀dáràlá kí ló ìwà ni ọ̀dà níṣẹ́ àwọn fẹ́ máa publicize ẹ̀bọ ọlọ́mọdéjàrí àbáwọn fẹ́ máa ikọ́ra máa gbowó mọ́sálásí so ó ba ìsìlámù tá nàbí mu wá jẹ́ àbó ní kankan ṣe so ẹja gbogbo nǹkan kéèyàn wà wọ́n ní kéèyàn mọ tí ń ṣe nínú ẹ̀sìn rẹ̀ kéèyàn mọ tí ń ṣe kó lẹ́kọ̀ọ́ kó lọ́gbọ́n kó lóye nǹkan míì náà kẹ́tù máa ṣàlàyé ẹ̀sìn kéèyàn gbé sí mẹ́jọ làákàyè ìlú yìí ti bàjẹ́ láwọn àsìkò kan rí kó tó di pé ó jẹ́ ní ti ṣe ó tún láwọn challenges lásìkò yìí èyí ó sì máa bẹ lọ́wọ́ bá fún un tá a bá fẹ́ràn ìlú kan à ń fẹ́ràn ẹ̀sìn tí ń bẹ ń bẹ ni à ń fẹ́ràn àwọn ẹlẹ́sìn Ọlọ́run tó wà ń bẹ ni kì í ṣe pé bóyá yín Saudi náà tí wọ́n ń ṣe kinní kan àwọn Saudi náà àwọn obìnrin wọ́n ti ń ṣe obìnrin nísìn wọ́n ti ń ṣe kinní kan sọ wá ní kankan ṣe pẹ̀lú Islam ni táwọn náà bá ṣe àwọn afọ́kùn wọn ṣàkíyèsí àwọn ẹni Ọlọ́run kan báyìí kọ̀ wá túmọ̀ sí wípé gbogbo àwọn ẹni rere àwọn súnà tí wọ́n gbé súnà Nabi sallallahu lọ́wọ́ tí wọ́n ń fọ́n dáwà al-Hanifiyya at-Tawhid wa sunna tí wọ́n ń fọn káàkiri ayé wọ́n máa fi yun tàbùkù wọn kí lábùkù tán kí ni àbùkù tán níbẹ̀ gẹ́gẹ́ rí nínú Saudi yìí náà ló ti bàjẹ́ Ọlọ́run ò ní ìtọ́lọ́run obìnrin ni pé Ọlọ́run ní wala nas'alanna alladhina ursila ilayhim wala nas'alanna al-mursalin àwọn tá a bi ẹ̀yin tí wọ́n rán yín sí a sì bi àwọn tá a rán sí Ọlọ́run sọ pé a bi Saudi pé so ṣe kò sí ìlú kan so afa kan nínú àwọn afẹ́sìn Imam Dhahabi òṣètìrà kan pè ní al-amsaru dhawatul athar àwọn ìlú kan tó lápẹẹrẹ wọ́n ṣàlàyé ó wá kọ́kọ́ bẹ̀rẹ̀ pé nínú àwọn ìlú tó kọ́ lápẹẹrẹ ní bẹ̀rẹ̀ ayé òun ni Madina wà pé ibẹ̀ ni mahbatul wahyi nǹkan tá a kàlẹ́ kan yẹn wọ́n ṣàkàlàyé ọkọ̀ àwọn khasaisu ibẹ̀ ni muntalaqul wahyi ibẹ̀ ni sha'at nurul iman ibẹ̀ ni ìmọ́lẹ̀ ìmọ̀ ẹ̀sìn ó ti tàn ká ṣùgbọ́n gbà tó padà tó stage kan kìíní yẹn shift kó Madina kí ẹ̀ máa ní ẹ̀rí màálà ànábì sẹ́rí ìṣesí yẹn tún wá jọ ìṣesí àwọn tí wọ́n apostate àwọn murtadin bàtà ànábì kú láyé tán àwọn mọ̀náfìkì sínú tí bá ti rẹ́ ti ń lọ nǹkan máa ń tí Ọlọ́run ọlọ́mọ wọn ni ànábì ti kú ẹ̀yà kò sí Islam mánu rárá Islam ń bẹ ànábì ló kú Ọlọ́run sọ pé innaka mayyitun wa innahum lamayyitun irú ẹ̀ ti ṣẹlẹ̀ kọjá kéèyàn máa pé ìtàn repeat ara wọn ni ẹ wá ń sọ kí wọ́n ń Halloween kódà ìgbà tí mi kan òní ni mo tó rí kíní òun wàláhì èmi àti ẹ̀mọ́ kankan ẹ̀mọ́ ìyá kan sọ fún mi pé ọ̀kan náà àwọn dùá tí wọ́n ti sọ̀rọ̀ lórí ẹ̀ wàláhì mi rí mo kàn rí bí kílípù kan ni wọ́n ní ń ṣe Halloween kí wá ní gẹ́gẹ́ bí olóye gẹ́gẹ́ bí ẹlẹ́kọ̀ọ́ tó fi jẹ́ pé ńgbà míì ìkórira ẹ̀sìn ìkórira ìlànà ànábì yóò wá tíyàn kọ́ yóò wá jẹ́ kíyàn lose mental faculty yẹn pé ronú ni kí ló kan eléyìí pẹ̀lú ẹ̀sìn Ọlọ́run a ní ẹ̀tẹ̀lẹ́ ẹ̀sìn Ọlọ́run ẹ̀tẹ̀lẹ́ ẹ̀sìn ànábì a ní Saudi náà nù sí Saudi Ọlọ́run ti wá ní Ọlọ́run ọba lù tán Ọlọ́run ọba aran tán Ọlọ́run òbédè tán bọ́nbá láwọn òṣètò Ọlọ́run má lónìí bí Amẹ́ríkà bá dìde tán ní la ilaha illallah Muhammadu Rasulullah tá sì ń publicize ẹ̀
Ọlọ́run ó wá gbé ga ju gbogbo ìlú ayé lọ. Ọlọ́run inna Allaha yudafi'u 'anil ladhina amanu. Inú àyà mi Ọlọ́run bá ní wa'ada Allahu alladhina amanu wa 'amilu salihati. Àwọn Ọlọ́run ló ń ṣàdéhùn fẹ́ni tó bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ tó ṣiṣẹ́ dáadáa. Ọlọ́run ló wọ́n ràn wọ́n ṣe. Ọlọ́run ó sì fi wọ́n ṣe ẹni tí wọ́n ní àtẹ̀mkínù lórílẹ̀. Wọ́n rí ìfọkànbalẹ̀ lórílẹ̀. Wọ́n rà gbéga àwọn ni wọ́n lékè. So àdéhùn Ọlọ́run ọba nìyẹn. Boko l'Amẹ́ríkà tó di UK báwọn ará China tí ẹ̀sìn Ọlọ́run bá wọ ọbẹ̀ títà òyìnbó fọ́nká tó di kí wọ́n ṣẹ̀sìn wọn lórí tí ìlú yóò sì ní ló kọ́mọ́ kò ní kankan. Lóòótọ́ àwọn nǹkan àmì bẹ́ẹ̀ mọ́sálásí ànábì ń bẹ ní Hijaz, mọ́sálásí Kaaba tó lóore jù láyé ń bẹ ní Hijaz. Ó ti fìgbà kan wá bẹ́ẹ̀ nígbà táwọn èèyàn ń ṣe ń tọ́lọ́run ọba ọ̀fẹ́ tí ó sì ní àpẹẹrẹ tí ó tẹ́ pé kìí ṣe mọ́sálásí yẹn ni ò lápẹẹrẹ o àmọ́ àwọn èèyàn yẹn ò lápẹẹrẹ. wọn torí pé kí ni wọ́n ń ṣe àyè yẹn lò níbi tẹ́ ti mọ̀ ní wípé àwọn kèfèrí láyé òjíṣẹ́ ńlá Muhammad tọ́lọ́run fi gbà nábì dìde ṣé bí Káàbà ń bẹ láàrin wọn. ó wà bẹ́ẹ̀. àmọ́ sẹ́yìn tọ́lọ́run bá fẹ́ ni wọ́n ṣe ń bẹ̀ wọ́n dẹ̀ ń claim wọ́n dẹ̀ wa hum ya'tazuna bi hadha al-bayt. wọ́n fi ilé yẹn proud pé àwọn gan làwọn ń control rẹ̀. kọ́dà bí àdánwò bá ṣe wọ́n lọ Káàbà wọ́n lọ ṣe tọ̀wáàfù àmọ́ ń bẹnu ẹni tí tọ̀wáàfù ní òhò wọ́n ti fi ẹbọ yí Káàbà ká. Lóòótọ́ wọ́n gbà pé Káàbà yìí ẹ̀sìn bàbá làwọn bàbá Ibrahim ni ṣùgbọ́n wọ́n ti yí kára. Iná Ọlọ́run fi gbé òjíṣẹ́ ńlá Muhammad ṣìdé tó wá ṣe ní rahmatan lil alamin àánú fún gbogbo ayé. So ìfẹ́ ká kúrò ní àdúgbò bí tá a wà ṣùgbọ́n ó rà pé a ti yà díẹ̀. So láti pe àkíyèsí wípé ìbínú ẹ̀sìn àbí bínú àwọn tí ń pèpè sẹ́sìn ẹ má jẹ́ kó gbé yín débi pé ẹ má sì wí ẹ má sì sọ ìwé kàn wá wí kú wí Saudi tẹ̀lé ń tẹ̀lé náà tá ló sọ fún mi pé òun tẹ̀lé Saudi. àwọn tẹ̀lé ń ṣe kí ní kan àní kitaballah wa sunnati rasulullah ìtàwọn tán gbé lọ́wọ́ nù ala fahmi salafil umma lórí àgbọ́yé àwọn sàábé àwọn ẹni rè tọ́lọ́wọ́n bá yọ́nú sí wọn nínú Al-Qur'an. tẹ́ bá wá rẹ́ ni tí ń kílèmù ẹ̀ àbí tí ń pàpè mára ẹ̀ tẹ́ bá wá rí nǹkan tó ṣe ìyún ni wàá sọ pé ẹbẹ̀ lẹ́yìn tẹ́lẹ̀ àwọn sàábé ni wọ́n sọ wípé nǹkan báyìí síbẹ̀ ní àgbọ́yé àwọn sàábé ni pé kéèyàn máa sọ báyìí ọ̀rọ̀ nu àwọn Saudi wọ́n ṣe Halloween Saudi wọ́n ṣe mòlúdì àwọn Saudi ń ṣe first kí lẹ́ ń pè kíní kan January àwọn nǹkan ẹ̀mọ̀ wá wá àwọn shatahat àwọn nǹkan àsáwọ̀ ṣe pé ẹlòmíì gan lè wà ń bẹ̀ kùtẹ̀ nígbà pé nǹkan kan ń ṣẹlẹ̀ tí èyí ṣe pé àyè mọ̀ pé kíní lóòótọ́ àdínáì wàláhì àwọn aburú ń ṣẹlẹ̀ pàápàá jùlọ láwọn tí ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ṣé ìlú wà tábúrò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀. èyí ń jẹ́ inú àwọn àkíyèsí kò sílùú yẹn tó mọ amádò ní di òun òní tó nìyí di òní la mathila laha fil khairi wat-tuqa wal-huda di sinna táwọn sọ yẹn wọ́n ṣe Halloween wọ́n ṣe àti ìrí ìlú tó yẹ pé ọ̀dà òun náà tiẹ̀ súnmọ́ níbi iṣẹ́ rí níbi pèpè sẹ́sìn ní mojú sẹ́sìn tóun ti gbọ́ pé àwọn kùjẹkùjẹ sì wà ń bẹ̀ yìí lánàá tí ò tí ì sírù nǹkan yìí àwọn baba Ibn Baz rahmatulahi alayhi tán bá sọ̀rọ̀ tán bá ní adúpẹ́ fọlọ́run ìlú tawhid ìlú sunna ìlú kìnìkan àmọ́ síbẹ̀síbẹ̀ wàláhì wọ́n sì máa ní àwọn ò kílèmù pé ìlú yìí ò ní àbújá ń jẹ́ kú o wàhálà ìbúlẹ̀ dé nígbà náà nínú mọ́sálásí ni nínú ìjókòó ní tẹ̀ nígbọ̀rọ̀ ọlọ́run ìjókòó tawhid ìjókòó sunna ìjókòó ilm ìjókòó ìkẹ́ donation ṣẹlẹ̀ so tó jẹ́ pé ibòmí ń bẹ tó ṣe pé èèyàn tẹ̀ gbọ́dọ̀ dánrú ẹ̀ wò láwọn ìlú tó ṣe pé so the sinner kìí ṣe reality lélẹ́yìí àmọ́ ìmọ̀ wá wò pé ìbò ńlá káyà àwọn èèyàn wà kíní Saudi tá ń tẹ̀lé náà ta ni sọ fún yín pé òun tẹ̀lé Saudi ta ni sọ fún yín pé kíní so eléyìí ń kó máa jẹ́ àkíyèsí bí tá a ti wá lọ òun ni pé ìlú òjíṣẹ́ ńlá Muhammad kéèyàn visit ẹ̀ oore ńláńlá ni àwọn sọ́márì oore tí ń bẹ́ẹ̀ nù ṣùúr èyí ò ní feelings wípé yes sílùú ànábì ni sáàyè tá ànábì ṣe kínní kan Abubakar wá ṣe báyìí níjọ́ kan tá Abubakar ń bọ̀ àyè Umaru wá bọ́ sí kínní nǹkan kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so mo rò pé àwọn àǹfààní tí ń bẹ ń bi kéèyàn visit ànábì ni mo ti wá ní ẹ ti fẹ́ pa ìbéèrè yẹn pọ̀ òun náà ni pé àǹfààní wo ni wọ́n ń bẹ ń bi ṣe àwọn múra ó dà pé ìtẹ́ ìbéèrè lẹ́ẹ̀kan tí mo ní. kí ni àwọn àǹfààní àtàwọn òwe tí yóò máa rí níbi iṣẹ́ wọn àìsàn. mi mọ̀ bóyá àsìkò wa ti tó àbí kò ti fẹ́ tó bọ̀tẹ́ ẹja kan sáré bírífù nǹkan kan lórí yẹn so tọ́lọ́n bá kádàrà wípé ọlọ́run tọ́lọ́n bá máa yìí wá bóyá ní ìjókòó mi nípa tí wọ́n múra nínú àwọn àǹfààní kó tó di pé èèyàn sọ àǹfààní
kí ni ìdájọ́ umura gan so èyí tó lékè nínú ọ̀rọ̀ àwọn àfáà ni pé ṣẹ́rí bí hajj ṣe jọ́ràn yẹn òun náà ni umura náà jọ́ràn yẹn ọ̀gọ̀rọ̀ mùsùlùmí lónìí wọn ò mọ ọ̀rọ̀ yìí subhanallah ọmọ pé hajj ní pàtàkì fa kí umura kí ni tó bá lówó àjẹsẹ́kù dé rárá o kì í ṣàjẹsẹ́kù umura náà tá à ń wò yẹn bí hajj ṣe jẹ́ ọ̀ràn yẹn ni umura náà jẹ́ ọ̀ràn yẹn subhanallah ìyẹn ni pé min haythu al-hukmu níbi tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ṣùgbọ́n yẹn ò túmọ̀ sí wípé umura wà ní level hajj nínú àwọn torí pé hajj nínú àwọn faraid nínú àwọn arkanul islam ló so ti yé so àwọn ẹ̀rí kan wá tó bọ̀ tírẹ́sì wípé ọ̀ràn yẹn ni umura ọ̀ràn yẹn ni umura nínú ẹ̀ òun náà ni hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu nínú ẹ̀ hadith ìyá wa Aisha radiyallahu ta'ala anha so àtàwọn hadith mìíràn nínú ẹ̀ ni hadith Abi Hurairah radiyallahu ta'ala anhu òun náà ni hadith tó wá tí hadith Jibril sàpá hadith Jibril tí ó gbajúmọ̀ pé Jibril wá visit Ànábì tó wá béèrè wípé akhbirni anil islam ṣàlàyé islam fún mi láfúdù mi lọ́dọ̀ Abi Hurairah ó ní an tashhada la ilaha illallah wa anna muhammadar rasulullah wa tuqima as-salah wa ni wa tu'ti az-zakat lẹ́yìn rẹ̀ ló tó bá yọ zakat kó yẹn gbọ́ Ọlọ́run bá gbọ́ kó sì gba Ànábì gbọ́ lẹ́yìn náà kó máa kírun lẹ́yìn náà kó máa yọ zakat ó wá ní wa tahujja al-bayt wa ta'tamir nínú àwọn tó tún pàtàkì ni pé orígun islam ni pé kó o ṣe hajj kó o ṣe umura ó wá ní wa taghtasila min al-janaba wa an taghtasila taqdiru rẹ̀ nù ìyẹn ni pé kó o tún máa wẹ̀ tó bá ní janaba kó o máa wẹ̀ kó o bí janaba wa tutimma al-wudu'a dẹ́n tó bá fẹ́ sàlù àlá máa ṣe àlù àlá pé ó ẹ̀ṣẹ̀ wá parí ẹ̀ pẹ̀lú wa tasuma Ramadan kó o súnmọ́ gbàwẹ̀ Ramadan níbi àdìsí yìí ó kà ju àdìsí míì lọ nínú àdìsí tó sì lálàáfíà ni ó wà ní Sahih Bukhari ó jẹ́ káwọn èèyàn mọ̀ pé a ní àwọn afẹ́sìn ní àwọn nǹkan ọ̀ranyàn òun ni ó wà papọ̀ níbi àdìsí yìí tó túmọ̀ sí wípé umura náà iṣẹ́ ọ̀ranyàn ni téèyàn máa ń ṣe kì í ṣe pé bí kò àti yẹn gẹ́gẹ́ náfìlà kéèyàn kan lọ yan náfìlà lọ́rọ̀ umura fa rárá o ọ̀ranyàn ni lẹ́yìn tó lọ́n bá ní ó ní kápá tí àwọn májẹ̀mú ṣe pé sí nínú ẹ̀ òun ni ọ̀rọ̀ tí àwa Aisha tó bi òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam so àdìsí yẹn wà nù Musnad Imam Ahmad àti ba'du as-sunan ó ní ìrẹ́ òjíṣẹ́ Ọlọ́run ṣé ala nisa al-jihad ṣé jihad náà ṣé dandan náà ni pé gbogbo orí tí wá lórí ọ̀rọ̀ jihad yìí ṣé dandan náà ni kóbìnrin náà ṣe jihad sójú ọ̀nà Ọlọ́run Ànábì wa ni jihad tóbìnrin òun náà ni alhajju wal umra Allahu akbar so ti alhajju nígbà tó wá jẹ́ pé àwọn afáwọn tí wọ́n ní definitely jihad fẹ́ni tó bá ní tí májẹ̀mú bá pé sí ọ̀ràn yẹn ni kéèyàn jáde so wa idha stunfirtum fanfiru tó máa ní ẹ jáde definitely umra náà ọ̀ràn yẹn ni ẹlẹ́kẹta òun ni pé Ànábì ní salawatu rabbi wa salamu alayhi Ànábì ní alkabiru was-saghiru wad-da'if ipe àwọn tó jẹ́ àgbàlagbà ní ọmọ èké ni ẹni tó tún jóbìnrin ni gbogbo wọn yẹn wọ́n papọ̀ níbi ìjọ́ràn yẹn hajj ipe jihadu wọn tí pé ọkùnrin àgbàlagbà náà jọkújọkù àsóhun náà lè jà jihadu fi jẹ́ wọn ní bẹ́ẹ̀ ni Ànábì ní bẹ́ẹ̀ ni àsóbìnrin náà lè ṣe jihadu ọmọ èké náà ní Ànábì ní jihadu gbogbo wọn náà ni tí ó pa everybody wọn anybody pọ̀ òun náà ní kí ni o alhajju wal umra Ànábì tún sọpọ ó tún èyí méjèèjì pé hajj àti umra àtàwọn ẹ̀rí mìíràn náà tó èyí ò ní pa tó ní ṣe pẹ̀lú ìdájọ́ tó jẹ́ àpàkíyèsí lẹ́yìn ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń rò pé umra kan lọ sí fàájì ṣùgbọ́n gbogbo ẹni tó bá mọ àwọn àlàyé tá a sọ yìí gẹ́gẹ́ bí tó lékè lọ́dọ̀ àwọn àfẹ́sìn òun ni pé yóò mọ̀ pé no anytime tọ́lọ́n bá ní gbóyàn láṣìírí kò túmọ̀ sí pé èèyàn ò ní padà ṣe hajj ṣùgbọ́n èèyàn lè kọ́kọ́ wá ṣe umura náà nínú àwọn àkíyèsí ni pé kò tún wá sí interwoven láàrin umura àti hajj ìpébò lèyàn sì wá ṣe hajj tí ò ní ṣe umura èèyàn lè ṣe hajj tí ò ní ṣe umura
bó tiẹ̀ jẹ́ pé èyí tó common jù nínú hajj táwọn èèyàn máa ń ṣe ni pé ìmọ̀ ní umura nù èyí tó ń pè ní tamattu yẹn òun náà sọ pé èèyàn jẹ gbádùn ìrìn àjò ẹyọ kan ó sì fi ṣe iṣẹ́ ìbáàdà méjì tó ṣe wípé èèyàn máa ń ṣèrìn àjò méjì sí ó wá lọ opportunity ó wá fi ṣe iṣẹ́ ìbáàdà méjì òun náà máa fi ń pe ìran kan nínú àwọn ìran mẹ́ta nínú hajj tá a máa ń ṣe ní hajj tamattu ay tamatta bil umrati ila al hajj ó fi gbádùn ìrìn àjò ẹyọ kan ó fi ṣe umra ó tún fi ṣe hajj ó fi kófà umra àti hajj náà so lábala yẹn ó túmọ̀ sí wípé èèyàn lè dà pọ̀ tó bá ní irú àǹfààní báyẹn pàápàá tó bá wá ṣe hajj ṣùgbọ́n kó mọ̀ wípé umra alákọ̀ọ́kọ́ tó ń fẹ́ ṣe yẹn àbájì alákọ̀ọ́kọ́ tó ń fẹ́ ṣe yẹn bí yẹn bá padà ṣe ẹgbẹ̀rún hajj lẹ́yìn rẹ̀ àbó ṣe ẹgbẹ̀rún umra lẹ́yìn rẹ̀ kò sí èyí tó dàbí alákọ̀ọ́kọ́ yẹn o alákọ̀ọ́kọ́ òun náà ni ó máa constitute òun ni ó dó gẹ́gẹ́ bí ọ̀ranyàn gbogbo àwọn yòókù yẹn ó máa jẹ́ náfìlà ni so ló fi jẹ́ pé èèyàn jòwèrè gbogbo àwọn ẹ̀kọ́ tó jọ mọ́ owó àlàálí kíyàn jìnnà sẹ́ bọ ìwà ẹ̀ṣẹ̀ ìtúbà lọ sọ́dọ̀ Ọlọ́run níbi gbogbo iṣẹ́ hajj ní àbí pàápàá jùlọ èyí tó bá jẹ́ number 1 yẹn kíyàn dẹ̀ ṣe kó di ọkàn lámúre gẹ́gẹ́ bá a ṣe sọ bó ṣe wá jẹ́ pé báwọn èèyàn ṣe ń wá sí umura ṣe rírú àwọn àǹfààní ẹ̀kọ́ yìí ó kò fẹ́ sí tẹ́lẹ̀ ní jọ̀hún ẹlòmíràn tẹ̀ mọ́ kódà nílẹ̀ Yorùbá bóyá bíi 25-30 years kẹ́ẹ̀tún máa gbọ́ kí èèyàn kan ṣàdédé lọ sí umura is very uncommon so wọn ò tiẹ̀ mọ́ hajj ni ìgbà tó yẹ orientation díẹ̀ lómi tún bí liwi pé tí wọ́n fẹ́ ṣe umura ramadana wọ́n gbà pé ramadana nìkan nìyẹn máa ń ṣe umura lóòótọ́ umura ramadana ó tún ní àpọ́nlé ó tún ní ọlá lọ́tọ̀ torí oṣù àbíyí ni so reason ni wípé gbàtà nabi sallam tó dé láti hajj alayhi salatu wa salam ó wá rí ọ̀kan nínú àwọn obìnrin àwọn ansor so wọ́n pe obìnrin ìyá náà ní Sinan so nínú àwọn obìnrin rẹ̀ ni Ànábì wa ní Ànábì wa kọ̀pẹ́ tí Ànábì darí hajj tó ṣe ẹyọ kan tán ti sọ pé ní hajjatul wada ó wá bi obìnrin yẹn pé kí ló tó ṣe hajj pẹ̀lú wa ìwọ ṣe hajj torí pé àwọn èèyàn wá everywhere àtàwọn ọkùnrin àtàwọn obìnrin ni wọ́n ṣe hajj pẹ̀lú òjíṣẹ́ ńlá Muhammad àwọn afẹ́sìn kan ní àwọn èèyàn lé ní 100,000 tán ṣe hajj pẹ̀lú Ànábì tó ibi tá a ti wá lọ ni pé Ànábì wa ní Sinan kí ló tẹ̀yìn tó wá sí hajj ó ní bẹ́ẹ̀ ni Abu Fulani ni ó fún mi yọ̀ǹda ó mi pé ọkọ rẹ̀ bàbá alágbájá ni ó so bóyá ó ní Abu Sinan ó sàn bàbá alágbájá náà ni ó yọ̀ǹda fún mi kò gbà mí láyè ọ̀nà kí ló dé ó ní torí pé ó ní bẹ́ẹ̀ ni ó ní indana nadihan nǹkan tá a ní ràkúnmí méjì náà la ní ìkan bẹ́ẹ̀ náà lòún gùn ló fi tẹ̀lé ọ lọ hajj ìkejì ni ń fi ń ṣiṣẹ́ oko rẹ̀ ń bá a pọn mi ó ti ní bá ti máa ń ṣe tíra tí ó fi ṣe nǹkan oníṣò àwọn náà àwọn ojútó lé òun náà so kò easy káwọn jẹ́ pé òun ó tún wá gun kan yòókù nǹkan kọ́ bàjẹ́ Ànábì bí táwa fẹ́ lò gangan ni Ànábì wa ní ọ̀dà alayki bi umrati Ramadan yá gbìyànjú kó o ní ṣe umra nu Ramadan o fa innaha taqdi hajja ma'i Allahu akbar torí pé umra tí yẹn bá ṣe nu Ramadan ó dàbí ìgbà tí yẹn ṣe hajj pẹ̀lú Ànábì ni subhanallah tí yẹn jọ ṣe hajj pẹ̀lú òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam wà ńbẹ̀ lẹ́fì rí pé lóòótọ́ ni èyí ó máa ń ṣojú kòkòrò kéèyàn láǹfààní àti ṣe umra nínú Ramadan ṣùgbọ́n umra ni kò sóṣù yẹn kò sọ́sẹ̀ yẹn òun ò nígbà kan ẹ rí pé hajj lásìkò Ànábì Ọlọ́run bá ní alhajju ashurun ma'lumat òun lásìkò tiẹ̀ so ẹbí sá ti lọ òun ni pé umra kò sígbà téèyàn ò lè ṣe kéèyàn sì mọ̀ pọ́nrán èèyàn ni kéèyàn sì mọ̀ pé kìí ṣe dandan ni pé téèyàn bá ti ṣe umra gbọ́dọ̀ ṣe hajj kéèyàn sì mọ̀ pé kìí ṣe dandan tó bá ti ṣe hajj gbọ́dọ̀ ṣe umra gẹ́gẹ́ bá ti sọ pé kìí ṣe dandan tó bá ṣe umra gbọ́dọ̀ fíṣítì Madina gbogbo ẹ̀ ìbádà kọ̀ọ̀kan tí kọ̀ọ̀kan dá dúró ni àmóore ni àǹfààní ni then opportunity ni kéèyàn fi irú ẹni tó bá wá sí hajj ní ìṣẹ́lẹ̀ mi ò lè jẹ́ pé hajj kan náà lọ́n kádàrá fún láyé ibẹ̀ náà ló ti ṣe ziyara Madina ó ti kó gbogbo rẹ̀ yẹn ibẹ̀ náà ló ti ṣe ziyara gbogbo àwọn àyíká sọ Madina ibẹ̀ náà ló ti tún ṣe umra torí pé umra yẹn irú ẹni tó ṣe tamattu nísìn àbẹ̀ tó ṣe qiran irú ẹ̀ wọ́n ṣe umra wọ́n ṣe hajj bó ti jẹ́ pé èyí tó kọ́mọ̀ jù ní tamattu èyí tí ọ̀gọ̀rọ̀ àwọn sàábé ṣe so òun náà qiran lòjíṣẹ́ ńlá Muhammad sallam ṣe ṣùgbọ́n pé ó ṣe kí ni ó pe àwọn sàábé ṣàkíyèsí pé ká ṣe
kíni kan ṣe tamattu. So gbogbo àwọn nǹkan yẹn ó jẹ́ ká mọ̀ wípé umra orí bẹ́ńbẹ́ tó pọ̀ nínú àdìsí mi Ànábì sallallahu alaihi wasallam tabi'ul hajja wal umra ẹ máa ṣe hajj àti umra o so ti yé torí pé fa innahuma yanfiyani dhunuba wal faqra. Subhanallah. Umra àti hajj tẹ́ ń wò yẹn í máa gbọ̀n òṣì dànù ni fakiru kéèyàn má rí jẹ kó má rí mu kó má rí iná kó má rí lò í máa lè jí sí yẹn wa dhunuba àti ẹ̀ṣẹ̀ í máa wọn ẹ̀ṣẹ̀ dànù lára yẹn ni kama yanfi alkiru khubutha alhadidi wa dhahabi wal fidda. So gẹ́gẹ́ bí àwọn alágbẹ̀dẹ bí wọ́n ṣe máa ń tán bá ti irin bọná irin ẹ̀kọ́ àwọn nǹkan mi ò ti rust nǹkan mi ò jẹ́ fake bí irin tí ò ní da àbí gold ṣàpèjì tó bá ti bọná iná ó gbé gbogbo ẹ̀ jáde yọ èyí tí ò da bí ó ṣe fọ́ ọmọ yẹn bẹ́ẹ̀ náà ni àti gold àti fídọ̀ àwọn alágbẹ̀dẹ wọ́n mọ̀ tí wọ́n yọ tí wọ́n mọ̀ pé eléyìí ni raw gold gbogbo àwọn eléyìí irọ́ ni àsáwọ̀ ni yóò differentiate ẹ̀ tó bá ti bọnu náà tán ti bọ̀ nísìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ sorry hajj àti umrah máa gbọ̀n ẹ̀ṣẹ̀ àti òṣì dànù. Ànábì sallallahu ní al-umratu ila al-umrah so kafaratun lima baynahuma. Umrah tí yẹn bá ṣe síra wọn òṣì kan lọ́dún yìí ó tún ṣe mí lọ́dún tí ń bọ̀ àbọ̀ òṣì kan lóṣù yìí ó tún ṣe mí lóṣù tí ń bọ̀ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí yẹn bá ṣe níbẹ̀ yóò máa parẹ́ ni. So gẹ́gẹ́ náà ni ìrun wákàtí márààrún tí èèyàn ń kí àtàwọn nǹkan míì náà nínú rìwáyà míì pé majtuniba al-kaba'ir tí yẹn bá jìnnà sáwọn kàbáìrì ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wéwèwé àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké umrah máa fọ̀ yẹn mọ́ kúrò ń bẹ̀. So bákan náà àwọn ọlá mi ti ń bẹ fún umrah so òun náà ni gẹ́gẹ́ bí àwọn nǹkan tó jíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam tó tún ká wípé ẹni tó bá ṣe nǹkan báyìí tá bá wo ọ̀pọ̀lọpọ̀ hadithi mi ẹni pé ànábi nínú àwọn hadithi mi á sọ pé ẹni tó bá ṣe nǹkan báyìí yóò ní ládàá umrah. ń jẹ́ ká mọ̀ wípé àṣé tí yẹn bá ń fi nǹkan jọ ó mọ̀ pé nǹkan yẹn ṣe nǹkan kékeré. òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam wípé ẹni tó bá jókòó lẹ́yìn ìgbà tí ó kásùbà tán ó wá jókòó títí tí oòrùn fi yọ ó wá yan náfílà yóò gbà ládàá umrah. Ànábì ní tó bá lọ Kùbá níjọ́ Saturday tó sálọ àlá tó ṣe kinní kan àbẹ́ni tó sálọ láti ilé tó wá kírun ní Kùbá yóò gbà ládàá umrah. Súnmi pé nǹkan tá Ànábì fi ń wí yẹn á jẹ́ pé nǹkan ńláńlá ni èyí wọn náà jẹ́ kókó ẹlẹ́ẹ̀kejì tí a pàkíyèsí sí nínú ọlá tí ń bẹ fún umrah. So bóyá ká fi mọ báyìí rà pé ìbéèrè méjì tẹ béèrè náà torí àsìkò wa. Alhamdulillah barakallahu fikum sheikh. Alhamdulillah nǹkan kan wà tí mo fẹ́ kó jẹ́ kẹfì bá kó gbẹ̀ pọ̀ òun náà ni gbóná nǹkan táwọn olóyìnbó ń pè ní procrastination bóyá bíi àfótó tó báyàn kéèyàn fà sẹ́yìn níbi nǹkan bóyá èèyàn gbèrò láti ṣe nǹkan gẹ́gẹ́ bí àyà tí a máa ń kà ní Kùránì ni pé kéèyàn sáré fètèfètè máa ṣiṣẹ́ dáadáa. èyí sì àwọn míì ní òǹgbà pé àwọn fẹ́ ṣe umrah àwọn pé wo mo abi tara o ẹja sọ di next year òun yẹn dẹ̀ wà nílẹ̀ aláfẹ́ yẹn bẹ̀ ẹjẹ́ kọ́kọ́ dé Dubai kí n lọ́kọ̀ tọ̀ àyè gbádùn ni ó mẹ́rin sí èèyàn kan máa wọnú mọ́ṣáláṣí máa jáde máa rẹ̀wọ̀n kí ni ẹ wo ẹ má ṣe lọ́sẹ̀ bọ́ ẹjẹ́ sọ di next year wá dé ó sọ pé ẹ wo àyè ò gbà mí èmi ní àwọn èèyàn tó jẹ́ pé ó rí bẹ́ẹ̀ wọ́n ní owó Ọlọ́run kẹ́ wọn Ọlọ́run bùkún wọn pẹ̀lú owó pẹ̀lú ọlá wọ́n ń dé àwọn àyè ìlú lóríṣiríṣi gbẹ̀bí tọ́ọ̀ tí dé tọ́ọ̀ tí ìwò kan pé àwọn fẹ́ dé bẹ́ẹ̀ wọ́n ti rẹ́dí òun náà ni àjà tí wọ́n máa ọ̀hún pé àwọn sì ń gbádùn láyé àbíkọ́ ọ̀hún pé àwọn fẹ́ kọ́kọ́ mú bọ́ níbi gbogbo ẹ̀ṣẹ̀ àwọn káwọn ìwé kan wà bẹ́ẹ̀ pé ẹ jẹ́ n kọ́kọ́ ṣe àwọn nǹkan tó jẹ́ pé kí n dá ẹ̀ṣẹ̀ lọ tí Ọlọ́run bá ti wá fọ̀ mí mọ́ kí wọ́n á lọ fún wa mo ti rẹ̀ di àṣẹ mi tí mo mọ̀ mo mọ̀ ẹ wá fẹ́ kí n lọ sí àjẹ́ fẹ́ kí n lọ sí owó yẹn wà mo mọ̀ pé owó yẹn wà but kò tí ì tó àsìkò bẹ́ẹ̀ náà lọ́dọ̀ wa mo fẹ́ kẹ́ bá a mú ẹnu kan àwọn nǹkan bẹ́ẹ̀ ṣe kàfíà rándẹ̀ ọ̀ ẹ dákun ẹ bá wọn ní àdúgbò yẹn inshallah. Now,
alhamdulillah gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹja sọ ń sókí torí pé ìyẹn náà nínú àwọn kan tí àwọn mafahim tó wà maghlutah tó sì jẹ́ pé ó lè bí ìyẹn àwọn àgbọ́yé tó dérí kodò tó sì lè bí mala yuhmadu uquba fún ọmọ èèyàn nǹkan tí ò ní nígbẹ̀yìn òun náà nírú àwọn ìṣesí tí ẹni tó lọ́n bá fi ṣàdánwò fún tó ládánwò ni. Àdánwò ni. Subhanallah. Àdánwò alákọ̀ọ́kọ́ bẹ̀ ni pé àtẹ̀síwìf kéèyàn máa postpone. Ìgbà èmi náà padà lọ àwọn náà lè ájí ẹ pé ìwà mi yóò wọ ájí báyìí ìwà mi yóò wọ ájí ìṣesí mi yóò wọ ájí àmọ́ pẹ̀lú gọlọ́hún níjọ́ tí máa fẹ́ ṣe ájí yẹn tí wọ́n á túbá wọ́n á jìnnà sí wa ọ̀daràn tí wọ́n ti máa ń pe kínní èmi náà ti máa kí mo ti dà lájà báwọn èmi máa pe ìní ṣe sìnà mọ́ mo yìí ní da àwọn ọ̀daràn tí ń wù mọ́ ìní ṣe kíní kan ìní jalè mọ́ ìní mọtí mọ́ mo ti dà lájì ńgbà náà àmọ́ ìyìn tí ìṣetán tí àwọn náà padà filẹ̀ so ṣaitanu sawwala lahum ṣètánì ní sọ sẹ́yìn ẹ̀dí ní tàn wọ́n jẹ so ọlọ́run ní ya'iduhum wa yumannihim ṣètánì ní promise wọn pé má worry ó padà lọ òun ní sàdéhùn ìsìn tàn wọ́n jẹ wa ma ya'iduhumu shaitanu illa ghurura ṣètánì ó sì tàn wọ́n ẹ̀tàn lásán ń tàn wọ́n jẹ ni tani sọ fún pé yóò dìgbà kan sóun ló lẹ̀mí ara ẹ̀ ni sóun ló lọ́jọ́ ni sóun ló lálàáfíà ni sóun ló nírẹ́ ẹ̀ ni so ọ̀rọ̀ gan tọ́lọ́wọ́n bá tẹ́ fún yẹn sóun ni ọlọ́run ní sari'u ẹ sáré ila maghfirati min rabbikum ẹ sáré kìí ṣe nǹkan tí yẹn máa ń wéṣì ẹ tètè wá foríjìn lọ sọ́dọ̀ ọlọ́run wa jannatin 'arduha as-samawati wal-ard tó kẹ́ẹ̀sì wá ìṣe alápá tètè lọ síbi àlìjánnà ọlọ́run nínú àwọn ọ̀nà tí ṣètánì ń gbà lo àwọn ẹ̀dá láyé òun náà ni abala tẹ́ sọ yẹn ká máa postpone lóòótọ́ rú ẹni òun náà gbà pé èèyàn gbọ́dọ̀ tún ṣe ájì mọ́ kó tún máa fi aburú kó máa fi wà abú kó máa fi wà ẹ̀sìn because ó ti wá ọlọ́run ti fọ́ ọmọ kó nu ẹ̀sìn nínú àwọn orí tí ń bẹ níbi hajj nù ẹ̀ pé al-umra al-umra asọ́lẹ̀ kan ànábì ní wal hajju laysa lahu jaza illa al-janna àdìsí mi ànábì ní tó bá ṣe hajj rọ́jà kàyẹ́wòmí waladatu ummu ó ṣẹ́rí padà lọ lé bí ẹni pé yàrá ẹsẹ̀ bí sáyé ni tí ò lẹ́sẹ̀ lọ́rùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn orí so òun ló ti wá gbọ́ gbọ́ àwọn ọ̀rọ̀ yóò wá ní ó wá yá àwa náà padà lọ ọlọ́run yà pẹ̀lú má tú bábá yìí yọ yẹ yìí náà lẹ́nu ìjẹ́ ńdàlájì náà èsì mọ yóò ṣètánì ọmọ wa tán jẹ́ bóyá títí ọdún mẹ́rin àwọn ará kan ìyanu àwọn ará kan kò sí nǹkan kan fa ó lè jẹ́ pé ó ń gbìyànjú òkè pé interest kó ló lè ní interest àmọ́ àìrójú business office ìyẹn ọ́fíìsì fílẹ̀ ni family nǹkan ìyẹn ọ́fíìsì fílẹ̀ ni tí máa fọ́ ọ́fíìsì ilẹ̀ wọ́n yọnu kínní mi gratitude mi ó dínkù kínní kan ó ṣe kínní kan iléeṣẹ́ ó ṣe kínní àbí kó jẹ́ pé wọ́n ń lo iléeṣẹ́ ara rẹ̀ ìyẹn lè rí iléeṣẹ́ fílẹ̀ ìyẹn lè ṣe kínní kan ó gbàgbé wípé iléeṣẹ́ tó ń sọ pé kínní kan yóò fi ọ́ lẹ̀ ńjọ́ kan àbí kí wọ́n gan ó fi í lẹ̀ gbogbo tó ń ṣe kàràkàrà sí i wàláhì yóò wá di pé bó o ṣe respect o ti ẹ̀ ní ma kankan mọ́ ìwọ tó ti dájú kọ́ lọ́wọ́ ọba rẹ̀ lálùkìyámà tó ti jẹ́ pé ó kú kọ́ máa ṣèṣirò tó gbáyé ṣe ni so káwọn èèyàn tají nítorí àwa ṣe láyé lẹ́sìn gbogbo tó lọ́wọ́ bá dà lé wa lọ́wọ́ yẹn ọkàn gbà bó fi sọ yẹn ni so gbogbo àwọn nǹkan yìí wọn gbọ́dọ̀ da àwọn èèyàn láàmú kúrò níbi ẹ̀sìn Ọlọ́run ìyẹn náà bá yẹn ìyẹn lẹ́ẹ̀kẹta òun wà ní àwọn tá a ti sọ síwájú yẹn pé wọ́n mú ọ̀rọ̀ múra yẹn fúfú yẹ ẹ bá ní kíní kan yìí àwọn aráyè wọ́n sì wọ́n rí dúkìá wọ́n lè ṣe àmọ́ gbà wọ́n bìlí pé ẹ̀yin kan àpàrà lọ kíní bọ̀ ẹ̀jẹ̀ Dubai lálọ́ lọ́dún yìí wọ́n di next year àmọ́ lọ́wọ́ wọ́n di next year àwọn yóò tún ní kíní kan Brazil afẹ́dé ní kíní kan New York afẹ́ lọ UK afẹ́ lọ Paris pé so àpàrà ṣe ti múra yìí so eléyìí látara da'aful iman àwọn ìmánì yẹn lẹ gan nínú ẹ̀mí ó lẹ gan nínú ẹ̀mí. abájọ tẹ fi sọ níbẹ̀rẹ̀ pé nínú àwọn oore tó wà nínú àwọn àǹfààní tó wà nínú máa ní pé èèyàn tó bá wá fún wa ìmọ̀nì yẹn ló sọ ẹ máa pẹ́ sọ ẹ sọ bẹ́ẹ̀ pé ìmọ̀nì ló gbé wa níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ because ó máa lówó ó máa lo àlàáfíà ó máa sacrifice. Ànábì sallallahu alaihi wasallam ó sọ fún ìyàwó Aisha
wípé ó rí ẹ̀san ala qadri nasabiki fil umrati wal hajj wípé ẹ̀san tí èèyàn tún máa ń rí nínú hajj àti umra ìmọ̀ wà in accordance with wàhálà tí èèyàn bá ṣe àti owó tí èèyàn bá ná. Subhanallah. ọlá ẹlòmíì ò ní àìmọye ẹlòmíì nǹkan wá umra náà ní ẹ̀rí pé kì í ṣe pé bóyá tẹ́lẹ̀ ọ̀sẹ̀kù ẹ̀mí wípé ẹ̀sìn ọlọ́run ọba ọmọ ọ̀kan náà àwọn àfáwà kan ìrò pé nǹkan kan lè tó múra lẹ́mìí ẹni àfáwà yìí àbí ọ̀rọ̀ ajì so tí bá yẹ pé ju corona pé kìnnì kan ó lè wà múra lẹ́mẹ̀ta kì í ṣe pé bóyá tẹ́lẹ̀ náà ṣùgbọ́n mi pé musa gbọ́ ìmúra níṣẹ́ ajì yìí níṣẹ́ so hadha yani ni'matu min Allah wa fadlu minhu subhanahu wa ta'ala ọlọ́run ó ṣípayá ẹ̀mí ẹ̀ láti ajì ni umura ni yóò sa ẹ̀mí imani so gbogbo ẹ̀ náà ìwù jáde láti imani so èyí ó máa wá bẹ ọlọ́run irú àwọn ẹni bẹ́ẹ̀ ó mọ̀ pé kùjẹkùjẹ ń bẹ́lẹ̀ mi wọn ẹni tí ń postpone pé òun sì ń ṣe ọlọ́run lọ́wọ́ òun náà máa pé òun ṣe ọlọ́run yóò tún máa sọ yóò tún sọ tọ̀ lóòótọ́ ẹni tó máa pé òun ṣe ọlọ́run tó kékeré the next thing kó tú bá ní ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé ẹni tí àìrójú àìráàyè abẹ́ni tí ò tẹ̀ ní tùmọ̀ tí bá sọ̀rọ̀ múra fẹ́rẹ̀ mi ní àyè fà èmi náà tọ̀ àwọn ará kan tún wá ń bẹ àwọn wọn múra tó tọ́ ṣùgbọ́n bí ẹni pé wọn wá ṣe nǹkan kan ni. Subhanallah. nǹkan tẹ́lẹ̀ mi bá di pé sọ́mà tó ń bọ̀ múra láti lọ́ọ́ lò so máa kó gbogbo yín lọ a ṣe shopping a ṣe wóróworó tí ọmọ wa wí nù ẹ̀sìn kọ́ ni yóò tún wá ní mú pé wà ní pé a visit Maka a visit Madina so a bá ṣe kí ni a wà lọ ṣe shopping tẹ́ bá wà ní ìbádà yóò kàn mọ́ sí gbogbo yẹ́tẹ́yẹ́tẹ́ ìpè ẹ̀dá kan náà ṣe múra àbí ìdánilẹ́kọ̀ọ́ wà wọn ṣe múra ẹ̀ láti ṣe tẹ́kẹ́ nìkan àmẹ́jọ́ ni wọ́n ní pé ẹ̀dá kan gbà wọlé kọ́ wa ló mọ́ọ̀lù gbà wọlé lọ ṣe àwọn shopping ara rẹ̀ ó wà ya kítákítá ara rẹ̀ ó wà ṣe é wà pé èwo ni pilẹ̀ èyí tó bọ̀ ra jálẹ̀ yìí gbogbo tó rà bóyá wà ń lù rẹ̀ bó rà ńlẹ̀ yìí bó rí bò míì ṣùgbọ́n nǹkan ló mú múlẹ̀ mí ẹ̀ ayé ọwọ́ wo infrastructure so irú àwọn ẹni bẹ́ẹ̀ àwọn ìyẹn ìmánì kó jìnnà lẹ́mìí wọn gan ó kéré gan so àwọn tó ṣe pé ẹlòmíì àti ráwọn tí ó délẹ̀ yìí wàláhì tó bá dé báyìí tó bá wọ àwọn infrastructure wọn ni ọlọ́run gbà fún ànábì púpọ̀ lórí mọ́sídì tó ń tọ́nà ẹlòmíì àní mo rí ẹnìkan ó kàn kọjá ní abẹ́ nafak sẹ́mi àwọn underground kínní títì tán máa ń ṣe sí kínní yẹn overhead kínní ló bá ní Allahu akbar sallallahu ọlọ́run gbà fún ànábì anabi oriru ele anabi o pa pade ri kódà àtòkò laysat mu'abbada wọn dá títí wọn kò kìí ṣe pé títí wà títẹ́ láyé anabi ọwọ́ tálẹ̀ tẹ́ bá mọ ìnira tá anabi so ẹlòmíín bẹ tó bá rí anabi gan láyé anabi gan yóò pé ṣé anabi mi ó ti gbà fún anabi ti ń sùn lórí pẹpẹ kíní sáfù nàkì bí ẹni báyìí bí ẹni tó le téèyàn bá sùn bẹ́ẹ̀ bí yóò mọ ẹ̀yìn á rí ìlápá ẹ̀ lára kìí ṣe kan kìí ṣe kejì kìí ṣe kẹta làwọn sábẹ́ ń rí àpẹẹrẹ rẹ̀ lára ànábì sàṣẹ náà wọ́n sọ pé ànábì já béèrè fún àwọn aṣọ àṣìfù kábọ̀ tẹ̀ sí ọdún ní máìlì wà lè dùn nìyà kí ló kàn mí pẹ̀lú ilé ayé so èmi tó yẹ pé ilé ayé mo kàn wá bí àlejò tó yẹ pé tí n bá bí ẹni tí ń travel tó kàn yà sí ilé oúnjẹ tó sì so táwọn eléyìí bá rí àwọn tó ṣe pé wọ́n mọ ẹ̀sìn lórí mìyìmìyì ayé nísìnyí àwọn infrastructure tó báyé tí ń develop làwọn kan wọ́n pé ẹ̀jẹ̀ káwọn náà ṣe mọ́sálásí báyìí ká ṣe kínní kan omi ìgànbẹ tó lè lákèésí anabi sàlám ó ní inú àwọn àpẹẹrẹ jọ àlùkìyàmà ni pé àtàbáyé bil masajid àwọn èèyàn máa ṣe fáàrí pẹ̀lú mọ́sálásí pé mọ́sálásí ti wá bẹ́tà mọ́sálásí ìlú wa kínní kan mílíọ̀nù náà kọ́ inú àwọn àpẹẹrẹ ìgbẹ̀yìn ayé nu ayé ń parẹ́ lọ inú àwọn àmàrà ti sàn àti sọ̀rọ̀ so àtàwọn nǹkan míì tó ṣe wípé kò ní kankan ṣe pẹ̀lú ìmánì kò ní kankan ṣe pẹ̀lú ẹ̀sìn ṣùgbọ́n gbà tó yẹ pé ó ní bí wọ́n bá ẹ̀kọ́ ẹ̀sìn ṣe ẹlòmíì tó bá rí kíní kan báyìí kí ọlọ́run gbà fún ànábì iná wa tàn lọ yányányán ànábì ò rí electricity ìyẹn kọ́kọ́ ní kókó rúhù ìmánì tó bá jẹ́ pé yẹn fẹ́ gbà fún ànábì ní pé kéèyàn bá ra àwọn mùsùlùmí ẹ̀sìn fákáláyé àwọn èèyàn wá òun rí Pakistan òun rí Indonesia òun rí Pakistan òun rí Bangladesh òun rí Turkish
òun rí Mali, òun ráwọn ará Europe, òun ráwọn ará Africa, tó bá yẹ kékeré kan Africa wà rí yòrò téèyàn mọ̀ rò pé àpọ̀ Nàìjíríà 200 million population, àwọn Nàìjíríà gíní kan làwọn ayé tó bá dé àárín àwọn funfun tán ẹ mọ̀ á rí dúdú yòrò àwọn pé la ilaha illallah. Tọ́da gbogbo àwọn tó wá wáyé kí náà wá ṣe láàyè yìí, kí ló gbé wọn dìde, ìjẹ́ wọn nà wọ́n lẹ́gba ni pé ó yá ẹ̀sọ́ níbo lèèyàn ti lè pàdé báyẹn bí wọ́n á yẹ kó wọ́n pàdé pẹ̀lú kẹ́límà kan labbaik Allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak. wọ́n jọ máa wí bẹ́ẹ̀. bákan náà nínú mọ́sálásí Allahu akbar yukabbiruna ma'a takbiratul ihram. wọn ò gbé dé ara wọn tó máa tún wá rí ra wọn tó máa ní ya hajj from where omi ó ṣe ìbò omi ó ṣe èdè rẹ̀ omi ó dì mọ́ pé mashallah ana kìíní kan omi ìbóyá kọ̀ọ̀kan hajj tí ó ṣe láyé nínú àríyá kan ó ti lé London látara Indonesia. wọ́n ní ti ń jẹ́lẹ́nu gbàtọ́lọ́ wọn bá ṣe rọrùn fún wọn lọ sọ̀kalẹ̀ báyìí pé èmi náà tó sọ̀kalẹ̀ tí mamlaka pé Saudi lòun ṣe ó sì forí kanlẹ̀ báyìí Allahu Akbar ní sajidatu shukur kí ìyàwó dìde báyìí di Ọlọ́run kan gbẹ̀mí rẹ̀ Allahu Akbar la hawla wala quwwata illa billah. Ànábì sallam sọ pé man kharaja min baytihi ẹnikẹ́ni tó bá jáde nílé ẹ̀ wa huwa hajjun ní wọ́n ṣe hajj famat ó wá kú lórí ẹ̀ yóò máa gbalada hajj yẹn lọ ní kálíkì yàmọ̀ Ọlọ́run èdè inú Ramadan ń ṣe hajj inú Shawwal ń ṣe hajj Dhul-Qa'dah yóò máa gbàjọ bí ó ṣe wá gbà kálíkì yàmọ̀ Ọlọ́run èdè nù. wa man kharaja min baytihi wa huwa mu'tamir bí yẹn bá jáde nílé ẹ̀ tí ń ṣe umura so thumma qubidat ruhu wọn wá gbẹ̀mí ẹ̀ yóò máa gbalada lọ ní umura yẹn dàlkìyàmọ̀ ni. wa man kharaja ghaziya bí yẹn bá jáde lẹ́ni tí ń jagun sójú ọ̀nà Ọlọ́run wọn apá yóò máa gbalada. àwọn iṣẹ́ olóore yẹn iṣẹ́ ọ̀tọ̀ ni irú ẹ̀ wá pọ̀ àbí kí n má ní ó pọ̀ irú ẹ̀ wà. mo àárí ẹnìkan ní Madina bíi náà ni ìlú Ànábì sallam wàláhì sì ń bẹ lọ́hùn pé Ọlọ́run ayé yìí náà ni pa àwọn sáàyè yìí ó wá ń sọ̀rọ̀ yẹn in fact kò ju bí 15 minutes lọ kàn wó lulẹ̀ báyìí ọlọ́ngbàmí ẹ̀ ó sì lọ sálkì la hawla wala quwwata illa billah. so àwọn oríṣiríṣi àwọn àmì Ọlọ́run Allahu Akbar. so irú eléyìí nísìn ara Nàìjíríà àwọn ọ̀fẹ́ yìí hàn ṣùgbọ́n àwọn ìlú kan bẹ ní Hind wọ́n máa bẹ lọ́hùn ni pé ẹ máa tún alẹ́ lómi ẹ jáde síta yóò ní ẹ bá ń bẹ lọ́hùn kọ́nà kọ́ pa mí sáàyè yìí tó ń fẹ́ sùn láàyè yìí níṣẹ́ ikú lòún wá àní ikú bò wọ́n yẹn máa ń lọ ilé tó bá ti ájì yóò ní wallahi mọ́ọ̀tù hinna mọ́ọ̀tù pé mamata man istata'a an yamuta fil madina falyamut. subhanallah tó ń wá nù wallahi al-azim ayyam al-hajj tara wa tasma' kathira. so mi ta ti lọ ni pé kì í ṣe pé bóyá ànábì ò ní ká wá kú wá kọ́ ẹni tó bá possible fún ṣùgbọ́n eléyìí ti pé lómìnà ti dàgbà pé eléyìí wọ́n sì máa ṣe takuntakun ṣùgbọ́n tó bí náà ni pé ìmánì kan náà ni wáṣíù kan ní dáhìlì nǹkan kan ló ń pùṣì wọn instinct kan ní í ṣe wọn bẹ́ẹ̀ látara ìmánì. so ibi tá a ti lọ òun náà ni wípé gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn èèyàn máa ń procrastination náà tí wọ́n máa ń sọ ọ̀rọ̀ àìpé ìbéèrè yìí nù. bẹ́ẹ̀ ni tó máa tí nǹkan tó yẹ kó ṣe ń sì kó máa tẹ̀síwájú. kí ẹ máa postpone pé nǹkan so nǹkan tó yẹ kí mùsùlùmí ó fura kó chẹ́kì ara rẹ̀ ni kó yẹn sì túbà kó bẹ̀rù Ọlọ́run. naktafi bihadha al-qadr káfí máa báyìí so ọ̀rọ̀ nípa umra orí rẹ̀ àti àwọn nǹkan tó rọ̀ mọ́ ọ̀rọ̀ nǹkan tí yóò gùn ni ó sì ti gùn tí ì máa ṣe mistake àti lo jùmọ̀ wákàtí kan lọ. so nasalullah an yubarika fi awqatina wa an yaj'alana mubarakina haythuma kunna wa an yataqabbala minna عبادتنا وعمرتنا وحجنا وجميع تضرعاتنا إلى ربنا سبحانه وتعالى. هذا والله تعالى أعلى وأعلم وصلى الله وسلم وبارك على خير خلق الله نبينا محمد وآله وصحبه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الحمد لله وبارك الله فيكم شيخنا. الحمد لله أكيد يا شيخ أكيد الله سبحانه وتعالى tí Ọlọ́run bá Allah tí ó bùn wọn ní ẹ̀bùn láti fi lè gbọ́ ọ̀rọ̀ kalẹ̀ láti ṣàlàyé ẹ̀sìn wa fún wa. so a tún máa ṣe àǹfààní wọn inshallah a máa bẹ̀ wọ́n pé kó sì fún wa láwọn àǹfààní yìí ká sì jẹ́ lára tara wọn because nínú
ládàá ló wà ní pé èèyàn bẹ ìlú Ànábì sallallahu alaihi wasallam èèyàn tó ń jẹ àǹfààní ìmọ̀ láti ọ̀dọ̀ àwọn tó náà fún nímọ̀ so àbí Allah subhanahu wa ta'ala kí Allah subhanahu wa ta'ala kí ó fún aláàyè láti jókòó yìí once again kí tó sálámọ̀ pé àti tẹ̀síwájú lọ sí ìlú Mẹ́kà inshallah bí Allah subhanahu wa ta'ala kó wà pẹ̀lú gbogbo ẹ̀yin ọmọ ìyá wa pátápátá so eléyìí náà ni a tún gbé kalẹ̀ pé fún ẹ̀yin tẹ́ ń gbèrò láti lọ sí umrah wallahi ẹ ti lọ fastabiqu khairat lọ́nà sọ wọ́n pé owó tí mo ní jẹ́ kó lékún sí i kí lè tó bá lè ṣe ń sìn ṣe orí owó tó ń bọ̀ lọ́la Ọlọ́run máa pèsè ìwọ kọ́ lòun pèsè owó ọ̀la kalẹ̀ owó tó máa ní lọ́la pé ẹ jẹ́ ìṣe máa kójọ kí n máa kójọ bóyá in the next 5 years tó bá ń pẹ́ ó wà ṣípà sáyé lọ Ọlọ́run tó pèsè ọmọ ẹ̀ náà ló máa pèsè hajj so ẹ̀yin ọmọ ìyá mi ní sàn òun náà ni àwọn iṣẹ́ ìpàtọ́ gbé kalẹ̀ yìí gbogbo ẹ̀ pátápátá oore ni gbogbo ẹ̀ pátápátá dẹ̀ ọwọ́ Ọlọ́run bá ló wà ẹ̀mí wa ò sí lọ́wọ́ wa àwa tá à ń postpone ẹ̀mí lè bọ́ lè ní ṣé mo ní ọ̀rẹ́ kan ẹ má bínú mo ní ọ̀rẹ́ kan ní ustaz ni ọ̀dọ́ náà ni so láti US àfáyà ń gbéra ó náà fẹ́ lọ ṣe umrah I think that's his first bóyá umrah tó ṣe àbí hajj bó ṣe ń darí pọ̀ padà sí US ó wọ US tán báyìí ló lọ àwọn ọjọ́ díẹ̀ ó ṣe ní ó dákẹ́ nìyẹn ẹ mọ̀ pé sábàbí pé Ọlọ́run ti lọ sílẹ̀ tó máa wò pé ó di next year ó di upcoming years kò mọ̀ pé ẹ̀mí máa jáde ní àsìkò tó jáde yẹn so abẹ́ Allah subhanahu kó dá kó ṣe níwọ̀n fún gbogbo àwọn ọmọ ìyá wa pátápátá kí àwọn náà wá visit káwọn náà wá wo ilé Ọlọ́run Allah subhanahu wa ta'ala bó ṣe rí kọ́ rí àwọn àmì Islam kọ́ rí àwọn ìmọ̀ bí àwọn yẹn ṣe ń kójọ ìzájà nasrullahi wal fath kọ́ wo bí Ọlọ́run ṣe ṣe kalẹ̀ fún so abẹ́ Allah subhanahu wa ta'ala ẹ̀yọ́ ọmọ ìyá nínú Islam àbí Allah subhanahu wa ta'ala kó dákun kó ṣe níwọ̀n fún wa pátápátá so inshallah ẹ bá wa pàdé má ṣe bá wọn sheik wa discuss ní ọjọ́ tẹ́ tó máa bá wa pàdé lórí àǹfààní ìmọ̀ kí a tó kúrò lọ́dọ̀ inshallah mo kí gbogbo ẹ̀yẹ mọ̀ yá wa ní ìlú Madina àbí Allah subhanahu wa ta'ala kó bá wa pẹ̀lú gbogbo yín pátápátá subhanaka wa bihamdik wa ana ashhadu an la ilaha illa anta wastaghfiruka wa atubu ilayk alhamdulillahi rabbil alamin.